ìwọ kọ́ o ọlọ́run máa yọ o bàbá lókè ló jẹ́ alẹ́ dúpẹ́ ìwọ kọ́ o ọlọ́run máa yọ o bàbá lókè ló jẹ́ alẹ́ dúpẹ́ àṣàbí ìwọ kọ́ o ìbákanyìn sọ́lá o ọ̀sùn ní kẹwọ́ kọ́ o ọlọ́run máa yọ o bàbá lókè ló jẹ́ alẹ́ dúpẹ́ ìwọ kọ́ o ọlọ́run máa yọ o bàbá lókè ló jẹ́ alẹ́ dúpẹ́. agbèmọ̀gbẹ́ aróde yàwá rẹ̀ àlùkò mo gbósùn dé yàwá kò sùn lékèlékè mo gbẹ́kun dé yàwá kẹkùn ẹni ò dúpẹ́ orí ẹgbẹ̀fà ó gbé bíbí náà orí gbèdé àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ìbákanyìn sọ́lá o àṣàbí máa jó máa dúpẹ́ ọmọ sẹ́mọ́ra ọ̀tára rẹ̀ ìbátara rẹ̀ bá gbọ́ tẹ́bùrú tẹ́bùrú ìbátara rẹ̀ bá gbọ́ tẹ́bùrú tẹ́bùrú ọmọ ìjà lókè kórè kórè jí kórè lé ọ̀yọ́ ọmọ erin máa gbódù ẹnu mi ọmọ erin tí ìfọlá ní ọmọ erin tí ìfọwọ́ láyà bí oko ògbògbò ọmọ akúdárò wà gbọ́ èdìgbò ẹ̀yìn ara kan níjọ́ àwo tàǹbàtàǹbà ògbògbò ọmọ akúmọ̀sọ̀rùn gbórí ilé àṣẹ́nu òkùnkùn láwa ọmọ adúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba ẹwà sá Yorùbá ẹwò múra ẹwọ ọmọ Yorùbá ẹwẹwà mọ gbódù ẹnu mi Yorùbá ní bàbá o Araba ní bàbá ẹni abálábà ó tó bàbá ṣe fún ni ìjímèrè ní bàbá ọ̀bọ àgbàlẹ̀tù ọmọdé láwó yẹyẹ èmi ti síjú padà ẹwà wẹwà lọ́dọ̀ ọ̀wọ́n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Ẹlẹ́hà TV ekulé ọgbọ́kọ̀ sọ fún tòkó kájọ ọgbọ́kọ̀ lọ́rọ̀ fún ọ̀bẹ kíyàwó ilé ọgbọ́kọ̀ lọ́rọ̀ fún baálé ilé Ẹlẹ́hà TV ó ń bọ̀ wá Domi Láṣẹ TV láìpẹ́ ẹ máa fi sọ̀rọ̀ mi àní mo bànújẹ́ ẹ̀rí láàmú gbogbo olólùfẹ́ Fákànyìn Sọ́lá ẹni mọ̀ bànújẹ́ rẹ lẹ́mọ̀mọ̀ nítẹ̀yìn lágbára Ọlọ́run ọba tìyín dọ́yẹ̀ kó orí méjì ìyáde ìpinnu ire gbogbo kọmọ ọ̀bọ̀ lọ́dọ̀ ẹ̀yin Omi Láṣẹ TV ìní padà bọ̀ wá jẹ́ láìpẹ́ torí omi làbùwẹ̀ omi làbùmú ẹnìkan kì í bómi sọ tálẹ̀ ayé máa gbódù ẹnu mi dáadáa àyànfẹ́ máa wí wíríwírí lọ́rọ̀ máa wí kan kì í kò wíwí bí èèyàn bá pa mí owó wí tẹnu mi àṣà Yorùbá kan gbọdọ̀ parun ekulé ọgbọ́kọ̀sọ fún tó kó bí mo bá wá kẹ́ni bí ẹni àṣàbí ní bóun pé èèyàn bí èèyàn mi ò ní sáláì mọ́kẹ́ni kan ní bàbá mi dáadáa àtọ́fisẹ́ ogun rán Àdìsá ọmọ Adéyẹmọ Ìgbòho ẹni mọ̀bánújẹ́ eré lẹ́mọ̀mọ́ nítẹ̀yìn tí ẹjọ́ yẹ kó orí méjì ìyáde ìpinnu Ìgbòho mọ̀ rẹ̀ níyàn ọmọ alágbàdo di ọmọ àtàpẹ́tẹ́ inú omi ọmọ gègèlè lódò Sànyà òde mi ní bàrà àdémọ́ Adéyẹmọ ṣe lómi kò ṣe sẹ́sìn lẹ́nu ọmọ abẹ́rẹ́ mẹ́ta òde Ìgbòho ọ̀kan sẹ́ ọ̀kan tẹ̀ ọ̀kan jókòó lọ́mọ aráyé fi ránṣọ máa gbóyò ẹnu mi ọmọ òkúta mẹ́ta òde Ìgbòho nílé bàbá yín ọ̀kan kọ́ mi lẹ́sẹ̀ lálọ ọ̀kan kọ́ mi lẹ́sẹ̀ lábọ̀ ọ̀kan nígbà àwọn ọmọnà kí n mọ wá sí nígbò ọmọ rẹ ọmọ àtàpẹ́tẹ́ inú omi ọmọ gègèlè lódò Sànyà Àdìsá ọmọ Adéyẹmọ ẹni gbogbo ojú ẹ níràwọ̀n ẹsẹ̀ kéwékéwé òní kò mí àdàgbàlá àmú onídààmú ẹ̀yìn dọ̀lágbàlá ọba ẹ̀ka mi kẹgbẹ́ tán àmì bàbá rẹ̀ ní sọ́jà ọjà kírẹ́ nílé Ọ̀ṣun ní kẹ́ Àṣàbí Ọ̀ṣun ní kẹ́ Ìgbòho ó ní náà kí bàbá òun ó lẹ̀ ní ròǹgbé sọnù bí ó ṣe bí ọmọ àkí gbogbo ẹni bí ẹni àyànfẹ́ mo náà káwọn èèyàn bí èèyàn gbogbo olólùfẹ́ Ẹlẹ́hà TV pátápátá ní ròǹgbé sọnù bí ó ṣe bí ọmọ ẹ mọ̀ sí gbàgbé pé o Ẹlẹ́hà TV ń bọ̀ wá Domi Láṣẹ TV láìpẹ́ ìwọ́n kọ́ Ọlọ́run mà ní o bàbá lókè ló jẹ́ alẹ́ dúpẹ́ ìwọ kọ́ Ọlọ́run mà ní o bàbá lókè ló jẹ́ alẹ́ dúpẹ́.
ẹ̀yin tèmi èmi náà ni ọmọ yín ni. Mo ti dé Aláṣàbí mo ti dé Ìfakànyìnsọ́lá mo ti dé Aláṣàbí mo ti dé wá wò èrò wá wò làṣà ń ké mọdé kọ lóko máa lè roko mọdé kọ lọ́nà máa lè yẹnà o ìrètí mo ní o gbọ́dọ̀ rangi lóko èsìsì kan o gbọ́dọ̀ rangi àjà o wọ́n ní wọ́n bẹ́ẹ̀ ṣe bí olúgbọ́n wọ́n bẹ́ẹ̀ pọ̀ olúgbọ́n kọ́ lè ṣe bó olúgbọ́n ṣe ń ṣe Àṣàbí Adé wọn lè polúgbọ́n wọn lè ṣe bó olúgbọ́n ṣe ń ṣe wọ́n ní wọ́n fẹ́ẹ́ parẹ́sà kan lè máa ṣe bárẹ́sà ṣe ń ṣe Àṣàbí Adé wọn lè parẹ́sà wọn lè ṣe bárẹ́sà ṣe ń ṣe wọ́n ní wọ́n fẹ́ẹ́ pọ̀rọ̀gùn ilé ìlà kan lè máa ṣe bọ̀rọ̀gùn ilé ìlà ṣe ń ṣe Àṣàbí Ìfakànyìnsọ́lá wọn lè pọ̀rọ̀gùn ilé ìlà o wọn dé lè ṣe bọ̀rọ̀gùn ilé ìlà ṣe ń ṣe wọ́n ní wọ́n fẹ́ẹ́ ṣe bíi tiwa wọn mọ̀ pé iṣẹ́ Elédùmarè kò ṣeé tú mo ti dé Aláṣàbí mo ti dé wá wò èrò wá wò làṣà ń ké. mi tí ìfẹ́ gbà pé àyàtọ̀ ọmọ ni wá sí pé ó kí ẹkú ewu ó bó ṣe rí mẹ́sì bẹ̀rẹ̀ fún láwọn ní kọ́kọ́ ní ẹkú ewu rẹ̀ ó dúpẹ́ láwọn ọlọ́wọ́ rẹ̀ ẹ ṣé mo dúpẹ́ bàbá mi ojú òní ti wà á ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ètò ní mi ní wá yín tí ẹ ní ló ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹ ṣé gan ẹ ṣé bàbá mi. nítorí pé lẹ́ni ẹ máa pè mí tẹ máa ṣe mùsùlùmí á ní askar kìrìsìtẹ́nì á ní prayer àwọn bàbá wa ní ìwúre yorùbá general wọn ní àdúà mo ní ìdí prayer gan ẹ jẹ́ kí n connect kíní mò ń bọ̀ ọ̀tọ̀ ní tí mo connect tẹ́lẹ̀. ok kò sí wàhálà ẹ jẹ́ kí n lò yìí tí mo fẹ́ lò náà gbà yẹn no problem ẹ jẹ́ ká lo eléyìí náà torí mi ní fẹ́ ohun tó máa paction mọ́ mi lára ṣe understand. mo kí gbogbo ẹ̀yin ọmọ ọkọ Yorùbá tẹ́ ẹ ti darapọ̀ mọ́ mi mo kí gbogbo yín ẹ ní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ àánú á wá gbogbo wa rí ojú òní tì wá. Ìfakànyìnsọ́lá Aláṣàbí o mo ti dé bí mo ṣe ń dé Ìfakànyìnsọ́lá Aláṣàbí o mo ti dé bí mo ṣe ń dé Ìfakànyìnsọ́lá Aláṣàbí o mo ti dé bí mo ṣe ń dé Ìfakànyìnsọ́lá Aláṣàbí o mo dúpẹ́ lọ́wọ́ orí mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi o orí ló bá mi ṣe mo dúpẹ́ lọ́wọ́ orí mi o orí mi tí ó gbà bọ́dẹ̀ aráyé ó fi rí mi mú mo dúpẹ́ lọ́wọ́ orí mi o Ìfakànyìnsọ́lá ń dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi o ọpẹ́ ló tọ́ sí Aláṣàbí o mo dúpẹ́ ẹ̀yin èèyàn ẹ̀ wá bí mi pé kí ni ìdí ọpẹ́ mi o ò padà já sọpẹ́ fún mi èrò pé kọ́tà apá mi ni wọ́n ń lépa Ìfakànyìnsọ́lá o àánú bá mi gbé mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi o tó bí mi sáyé
mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi o tó ṣọlọ ọkọ mi wá sáyé mo dúpẹ́ lọ́wọ́ ọkọ mi o mo dúpẹ́ lọ́wọ́ olówó orí mi nítorí pé ọkọ mi ń ṣe bẹ́bẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ọkọ mi o tó fàánú bá mi gbé mo dúpẹ́ lọ́wọ́ ọkọ mi o tó fàánú dá mi sí mo dúpẹ́ lọ́wọ́ ọkọ mi o tó ń ṣe kẹ́lọ̀ ọ̀dọ̀ mi o tó ń ṣe kẹ́lọ̀ orí mi tó ń tọ́jú Fákànyìnsọ́lá mo dúpẹ́ lọ́wọ́ ọkọ mi o ọpẹ́ tó sí ẹni tó bá fi ẹni bí ẹni tiẹ̀ sílẹ̀ o tó ní máa jíṣẹ́ tó ríran ẹ kò dọwọ́ bo ògo mi ọ̀pọ̀ ọkùnrin tó wá láyé òní o wọn lè ṣerú ẹ̀ṣẹ̀ fẹ́ gbọ́ mo dúpẹ́ lọ́wọ́ ọkọ mi o tó ń fàánú bá mi gbé mo dúpẹ́ lọ́wọ́ ọlá mi o ọlá ṣe bẹ́bẹ́ ọlá mi ò ṣe o ọlá mi ò ní kú mọ́ mi lójú ọlá mi ò ṣe o mi ò ní rọ́lá mi bànújẹ́ ọlá mi ò ṣe o ọlá mi ló gbé mi débẹ̀ o ẹ wo bọ́ ọlá ṣe bẹ́bẹ́ fún mi ẹ wo bá ọlá ṣe ṣayé mi o ẹ jẹ́ n kígbe ọlá kí gbogbo ayé gbọ́ ọlá ló ṣe léyìn fún mi ṣe o mo dúpẹ́ lọ́wọ́ ọlá mi ò ní fi mí sáyé lọ ọlá mi ò ní ikú ọlá mi a máa pọ̀ sí ni mo dúpẹ́ ọpẹ́ òótọ́ o mi ò lè dúpẹ́ yẹn tán mo tún wá bọ́ sọ́dọ̀ ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹkùn ọkọ̀ Fúlàní alébọ̀ lẹ́yìn Jagunlabi ńlára wájú ẹkùn ọkọ̀ Fúlàní o ẹkùn ọkọ̀ Fúlàní o mẹ́sáyà tiwa ni olólùfẹ́ tiwa ni ó ṣe bẹbẹ fún wa àti hùn àti ẹ̀ Ìgbòho níyàn kú o ọmọ Adéyẹmọ ò ní kú títí láéláé Ìgbòho níyàn kú o ọmọ Adéyẹmọ ò ní di dákúdà nínú ayé o ẹni bá ní ká ẹ kú wọn aṣáájú yín kú ọ̀rọ̀ bí ẹkún bí ò ṣe bí ẹkún bí ò ṣe o bí ẹkún bí ò ṣe o kò ní wọ́n nílé gbogbo wọn Ìgbòho ṣe o ọmọ Adéyẹmọ ṣe Ìgbòho ṣe o ọmọ Adéyẹmọ ṣe mẹ́sáyà tiwa ni ẹni tí Fákànyìnsọ́lá tẹ̀lé ni mo gbà fún tọkàntọkàn nítorí pé àrọ́ ní níṣẹ́ bá ní débẹ̀ ni nítorí pé ọlá ọmọ Adéyẹmọ hàn lára mi ọmọ Adéyẹmọ ló jẹ́ kán mọ Fákànyìnsọ́lá títí ayérayé ni màmá kọ́ ọmọ Adéyẹmọ títí ayérayé ni màmá ṣe dúpẹ́ lọ́wọ́ Adéyẹmọ títí ayérayé ni màmá kọ́ ọmọ Adéyẹmọ nítorí pé ọ̀gá tiwa ni bàbá tiwa ni bàbá Aláṣàbí ọmọ ẹ ti jáde tán bàbá Aláṣàbí ọmọ ẹ ti jáde tán mo kọ́ ọmọ Adéyẹmọ ẹ ò ní ikú ẹ ò ní fọmọdí ẹ ò ní fàyàdí àwọn ìyàwó yín wọn ò ní kánjú kú mọ́ yín lójú àwọn ọmọ tẹ́bí wọn ò ní kánjú kú mọ́ yín lójú láṣẹ Elédùmarè ní Fákànyìnsọ́lá kò ní kánjú kú mọ́ yín lójú o àti gbogbo àwa tá ń tẹ́lẹ̀ rẹ tá ń fọkàn kan ṣe a ò ní kú mọ́ ẹ lójú mo dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dàá mi ọba tó bá mi ṣe nítorí pé títí lọ́pẹ́ mi èmi gangan lọ́lọ́pẹ́ mi ò mọ̀ pé mo lè wà mọ́ àánú ló gbé mi ró mi ò mọ̀ pé mo lè sẹ̀mí lórí ilẹ̀ mọ́ àánú ló bá mi ṣe mi ò tiẹ̀ mọ̀ pé mo tiẹ̀ lè padà dèèyàn mọ́ nínú ayé àánú ló lé mi bá àní ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ọlá mi ò ní kánjú mọ́ mi lójú ẹ dúpẹ́ lọ́wọ́ ọlá mi ò ní kú ọlá mi ò ní rè ìsàlẹ̀ ìwàrà ìsàlọ́ba mi ọlá mi ò ní ikú mi ò ní wọlá mi tì nínú ayé nítorí pé ọlá ṣe bẹbẹ fún mi ọlá mi ò ní ikú ọlá mi a máa pọ̀ sí ni Àṣàbí ó yá lóde rẹ Àṣàbí ló ń kí gbogbo yín èmi ọmọ yín náà ní Fákànyìnsọ́lá Ẹlẹ́yà TV èmi gangan ni mo kí ẹ̀yin àfáà mo kí gbogbo àfáà pátápátá mo kí pásítọ̀ mo kí gbogbo pásítọ̀ pátápátá mo kí oníṣẹ̀ṣe mo kí gbogbo yín ẹ kú àdúró tì mí ẹ ò ní fojú sunkún ọmọ ẹ kú àdúró tì mí ẹ ò ní fojú sunkún aya
ẹkú àdúró tì mí o àwọn ọmọ ògo lẹ́yìn ò ní kánjú kú nítorí pé ẹni tó bá wo Fákànyìnsọ́lá ṣùṣù tó ní kí n kú ògo ni mí nídìílé mi o nínú ìlú mi gbogbo lẹ Yorùbá pátápátá ògo ni mí akíkanjú obìnrin ogun atófiṣe ogun rán ẹni báwo mi ṣùṣù o tó bá ní kí n kú gbogbo wọn náà máa kánjú kú ẹni bá ní kí ni mo ṣe tẹnìkan ò ṣe rí o ara ń dá ẹkùn tí ò bá jọjú kò lóògì ní dá tí ẹ káwòrán èmi ni mo mọ ohun tójú mi rí ẹni bá sọ pé kí ló dé tó fi ṣerú eléyìí o tẹ bá bí mi máa rí wí òkú díẹ̀ kẹ́mí mi bọ́ o àánú ló gbé mi ró òkú díẹ̀ kí n bá lọ àánú ló gbé mi ró mo ṣe sọ pé mo dúpẹ́ lọ́wọ́ láàmì o bọ́lá mi ò ṣe jẹ́ nǹkan jùkú mo tún padà sọ́dọ̀ olówó orí mi o ọkọ Fákànyìnsọ́lá o mo dúpẹ́ lọ́wọ́ ọkọ mi o tó ń fa àánú bá mi gbé olówó orí Fákànyìnsọ́lá Aláṣàbí o mo dúpẹ́ lọ́wọ́ ọkọ mi o tó ń fìfẹ́ bá mi gbé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ọkọ Yorùbá home and abroad ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin world media o gbogbo yín ni mo kí pátápátá bàbá mi mo kí yín o bàbá mi Ọlátúnjí Ọlámi tó Túnjí Adékúnlé o mo kí yín ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin bàbá mi bẹ́ẹ̀ lọ gbogbo yín ni mo kí o mo kí bàbá mi o bàbá mi bí etí kú mo kí bàbá mi o bàbá mi Ògúnríbìdó mo kí gbogbo ẹ̀yin bàbá o tí mi ní àǹfààní àti máa dárúkọ mo kí gbogbo yín o mi ò lè dúpẹ́ yẹn tán mo wá padà sórí àwọn ìyá mi o àwọn tó sọ wípé Fákànyìnsọ́lá adúró tiẹ̀ aṣọ yẹ ò níyà àwọn tó dáṣọ àṣírí bò mí o tí bá ní kí n máa dárúkọ ilé akùn àwọn tó ń dáṣọ àṣírí bò mí o mi ò ní wà yín ti nínú ayé nítorí pé kò rọrùn rárá o kò rọrùn fún Fákànyìnsọ́lá Aláṣàbí o pàkejì ni mo lò tẹ́ fi rí mi tí bá wọ ọ̀nú ọ̀rọ̀ ó máa yé yín yéké o mo kí gbogbo ọmọ ọkọ Yorùbá o a ò ní fojú sunkún ara wa mo kí gbogbo ọmọ ọkọ Yorùbá o a ò ní dàgbégbìn láyé mo kí gbogbo ọmọ ọkọ Yorùbá o a ò ní kánjú lọ nínú ayé gbogbo ohun tá a bá ń wá a máa rí tá a bá ń fà á máa rí gbogbo ohun tá a bá ń fà o a tó wà lọ́wọ́ lágbára Olódùmarè o ogun rọpárọsẹ̀ a ò ní rí ogun yíyí lórí a ò ní rí ogun tó ń fọ́ ní lójú o kò ní wáyé gbogbo wa ó ṣe wá dá báyìí o kò ní jẹ́ pin gbogbo wa láyé èmi dúpẹ́ o mo mọ̀ ọ́ lóore mo dúpẹ́ lọ́wọ́ Aláwùrábí o ọba tó dá mi sí ọba tó mọ̀ mí ọba tó mọ̀ mí ọba tó dá mi mọ̀ o tó mọ̀ mí pẹ̀lú iṣẹ́ ọwọ́ mi mo dúpẹ́ lọ́wọ́ ìṣẹ̀dá mi o mo dúpẹ́ o gbogbo ọmọ ọkọ Yorùbá ẹ jọ̀wọ́ ẹ dáṣọ àṣírí ibò mi o àṣírí yín ò ní tú ẹ dáṣọ àṣírí ibò Fákànyìnsọ́lá Aláṣàbí o àṣírí yín ò ní tú nítorí pé àwọn ọ̀tá àwọn òbí tó fẹ́ bá dé o wọn níbo ló fẹ́ bá já níbo ló fẹ́ bá dé o ẹ jẹ́ kó yọ tá mi o pé bẹ́bẹ́ ń lọ ẹ jẹ́ kó yọ tá mi o pé bẹ́bẹ́ ń tẹ̀síwájú ẹ jẹ́ kó yọ tá mi o pé mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ògo ni ẹ jẹ́ kó yọ tá mi o pọ́ láti dé ẹ jẹ́ kó yọ tá mi o kó má kí gbogbo wọn máa ráyọ̀ tẹ́ bá ṣe fún mi t'Olódùmarè bá lóyún ní sábàbí fún mi kí wọ́n máa lanu kàn lanu títí o kàn má lè panu dé rárá kàn lanu títí o kéṣìṣí kò wọbẹ̀ o káyan kó sí kàn panu dé kàn gbé mi mọ́ gbogbo ohun tó bá jẹ́ níkún gbogbo wọn o kò tiẹ̀ kàn wá rárá mo dúpẹ́ pẹ́ òkun torí pọ́pẹ́ tọ́ sí mi ọpẹ́ ló tọ́ s'Àṣàbí o ni mo ṣe ń dúpẹ́ ọpẹ́ ló tọ́ sí Fákànyìnsọ́lá Aláṣàbí o ni mo ṣe ń dúpẹ́ mo dúpẹ́ pẹ́ òkun ẹ ṣé gan ni mo dúpẹ́ o mo really appreciate yín o
a ò ní wàrà wa tí ó bọ̀wọ̀ lọ lọ́wọ́n bá orí bẹ́ẹ̀ ò ṣẹ bẹ́ẹ̀ àṣẹ́gun. Mo kí gbogbo ọmọ ọkọ Yorùbá káàkiri home and abroad. Mo kí gbogbo yín ní kíkí ọlá ní kíkí ọlà ní kíkí tá ń kí ìran wa pé mo ṣe ẹ̀làbọ̀rú mo ṣe ẹ̀làbọ̀ yìí mo ṣe ẹ̀làbọ̀ yìí bọ́ ṣíṣẹ́ ogbó atọ́ asúrèṣẹ́ ìwòrùwò fún. Mo kí gbogbo mùsùlùmí ayé ẹ̀yin àlìhúlà mọ́ wàrà sátú àbíyá yìí mo kí yín o. Ẹ̀yin àròlé àná mọ́mọ́ sàlàsálà mo kí yín. Mo kí yín ní kíkí tó lóore jùlọ kíkí tó lọ́lá kíkí tí a máa kíra wa pé assalamu alaikum warahmatullahi ta'ala wa barakatuh. Ẹ má bínú ẹ̀yin àfáà tí mi bá mọ̀ sálámọ̀ yẹn sálámọ̀ ẹ má bínú ó yẹ kó ti yé yín. Mo wá kí gbogbo ẹ̀yin Kristẹni mo kí gbogbo yín pé hallelujah o praise the Lord hallelujah praise the living Jesus hallelujah 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 Jesus is good Jesus is good all the time Jesus is good all the time. Mo kí gbogbo wa à ń ṣe yọrí ayọ̀ nítorí pé gbàtà délé ayé ní gbogbo wa ń belong sí ẹ̀sìn so kò sẹ́ni tó lè sọ pé ìrìn àjò báyìí lòun rìn wá sáyé àmọ́ ṣá ìfẹ́ la nídìí ní ọ̀rọ̀ ara wa a dúpẹ́ fún ọba tó ṣe bẹ́ẹ̀. Mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ mi mo kí yín ẹ bá mi share ètò yìí kó lọ fáàfáà o ẹ pín kó lọ dànù ẹ ṣí ẹ gan nítorí pé ọ̀rọ̀ máa bọ́ lálà máa lù kùtùkù máa hu nítorí pé ayé ọpẹ́ yọ bẹ́ẹ̀ ni ó tó lọ́pẹ́ ta lónìí kò tó lọ́pẹ́ o ọba tó pọ́n mi lé pẹ̀lú ẹ̀bùn mi ó tọpẹ́ kò fi mí sílẹ̀ láwùjọ ọpẹ́ ló yẹ. Mo dúpẹ́ lọ́wọ́ ọba tó ní mí ọba tí ò fi mí sílẹ̀ ọba tí ò dá mi jókòó ọba tí ò jẹun wà bákan náà ọba tí ò dójú tì mí ọba amọ́ni ọba aṣeni ọba apani ọba ajíni ọba tí gbogbo ayé ń wárí fún ọba táàrí tá ń jẹ̀rán ẹ̀ tá ń rí gbogbo iṣẹ́ ọwọ́ ẹ̀ inú iṣẹ́ ọwọ́ tọ́lọ́run ọba dá tọ́lọ́dùmarè dé òní Fákànyìnsọ́lá yìí ẹni bá rí mi tó bá lóhun ò rí kàǹkà ọba tó ní irú ẹni bẹ́ẹ̀ ti kú ṣáájú kú bẹ́ẹ̀ dẹ̀ ni ẹni tó bá rí gbogbo yín tó bá lóhun ò rí sí Olódùmarè irú ẹni bẹ́ẹ̀ ó ti kú ṣáájú kú nítorí pé àwa mọ̀ pé ọba tó tóbi òun lọba tí à ń sìn ọba ilé ti gbáròyé ni ọba àrà ọba ayọ̀ ọba lè wí lè ṣe ọba lè ṣe lè wí alábẹ́nú à ń sá sí ọba àánú ọba àkẹ́ ọba ayọ̀ ọba ògo ọba mọṣẹ́ta ní òbí mi ọba òtìrí gírígírí tí gbogbo àwọn ọlọ́tẹ̀ sí kòtò kábíyèsí ọlọ́run ẹ̀yin lẹ tó bẹ́ẹ̀ ọba tí ò náfiwé tí ò náfijọ ọba tẹ́nìkan ò bí ọba tí ò bímọ tẹ́nìkan ò lè bí títí láéláé ọba tó ṣe yí pé tó bá ń ṣe ìkẹ́ ẹ̀ fún àwọn èèyàn ẹ̀ tó dá àwọn ẹ̀dẹ́ èèyàn ẹ̀ tó dá èèyàn máa wò ó pé kí ni tọ́ba tó ní wá fi ṣerú eléyìí ó ní ohun tó gbà lérò lórí ẹnì kọ̀ọ̀kan wa òun lọ́ba tó fún ni òun lọ́ba rán ni níṣẹ́ má wo bẹ̀ òun lọ gbàgbà tí ń yẹrú ẹ̀ lọ́fìn. Mo dúpẹ́ lọ́wọ́ ọba tó ní mí ọba tí ò kánjú pa mí mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ ọkọ Yorùbá pátápátá mo dúpẹ́ lórí oore tẹ́ ẹ ṣe fún mi mo dúpẹ́ gan mo dúpẹ́ pé òkun nítorí pé gbogbo ìgbà lẹ́ ń pè mí kí ló ṣẹlẹ̀ o ò ṣe prógámù o ò ṣe tòní o ò ṣe this o ò ṣe that ó rẹ̀ mí gan àmọ́ ṣá gbogbo bí ó ṣe le tó a sì ń dúpẹ́ náà ni lẹ́yìn ọpẹ́ ni lẹ́yìn ọpẹ́ ni lẹ́yìn àánú ni lẹ́yìn ọpẹ́ ni mo dúpẹ́ pé òkun ẹnu ọpẹ́ wo ní kan ó ti rí bí ó ti ṣe bẹ́ẹ̀ o àṣẹ́gun. Mo wá kí gbogbo ọmọ ọkọ Yorùbá káàkiri mo tún kí yín lẹ́ẹ̀kan nítorí pé Yorùbá bọ̀ wọ́n ní yìnyín kẹ́ni ṣe mí. Àkọ́kọ́ náà kí n tó lọ sínú ọ̀rọ̀ mo ní ìdí support yín ẹ̀yin ọmọ ọkọ Yorùbá mo ní ìdí kẹ́ ẹ daṣọ àṣírí bò mí nítorí pé ìka tó ń dùn mí mi gbọ́dọ̀ fi sábẹ́ aṣọ tí mi bá sọ ẹ máa ní Fákànyìnsọ́lá kò sọ nǹkan kan àmọ́ nǹkan tó ń ṣe mẹ́wàá ṣe mí lọ
mẹ́wàá ó ṣe mí lọ àmọ́ ṣá mo dúpẹ́ lọ́wọ́ orí, mo dúpẹ́ lọ́wọ́ ọba tó ní mí, mo dúpẹ́ lọ́wọ́ pé àánú bá mi rìnrìn àjò, àyè ọpẹ́ yọ. Títí ọpẹ́ ni mo máa dúpẹ́. Bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí, bẹ́ẹ̀ ṣe ń wo Fákànyìnsọ́lá yìí, ìjáde síta mi mo wá dúpẹ́ ni, kì í ṣe ti yanràn, kì í ṣe pé mo jáde níjáde pé kán lè mọ̀ pé mi ń lo ẹ̀ka mọ́ rárá o. Ìjáde ọpẹ́ nítorí ewu tó wu mí kò kéré rárá. Ìjáde ọpẹ́ ni mo jáde. Ìjáde pé ọba tó ní mí kò jẹ́ kí wọ́n kọ orin pé a ò fẹ́ kó o lọ. Àkọ́kọ́ orí mi kọ́lẹ̀ á ti bẹ̀rẹ̀, orí mi kọ́ ló máa pín sí. Èmi nìkan kọ́lẹ̀ lẹ́yà tó kọ́kọ́ sí ojú. Èmi kọ́ ni òpin. Bẹ́ẹ̀ ni, àmọ́ ṣá èmi ti jẹ́ ìlú mọ̀ọ́ká. Wọ́n ti mọ̀ mí lọ́tún àtòsì. Ṣé understand? Ìrírí mi nínú ẹ̀há ó ń bọ̀ lẹ́yìn appreciation tèmi, ẹ má bínú. Appreciation tèmi tá a ṣe yìí. Ìrírí mi nínú ẹ̀há ló kù tó máa lọ fà. Ipò ẹ̀há, ipò tó dáa ni. Ipò tó nápọ́nlé ni. Ipò tó ní àlùbáríkà ni, ipò oyì ni. Tí ẹ bá rí ẹlẹ́há bá yóò kù díẹ̀ káàtó tàbí ó wà nínú àìlera kan, ọba tó ní wá á bá wa tó fún yín. Mo ṣe ní ìsúre lénìí, gbogbo àdójúkọ yín Olódùmarè á sọ di rọrùn. Èmi tí mo sọ pé mi ń lo ẹ̀há mọ́, èmi yé mi kì í ṣe ti yanran frustration yín kọ́ o, no. Mo sick gan, gbogbo necessary test dẹ̀ lélẹ́yìí, it ti damage a lot sí mi lára. Yeah. She understand. Mo lo good 12 years nínú ẹ̀há. Mo lo ẹ̀há mi ní 2012. Ọdún yìí ló pé 12 years. Mo dúpẹ́ pé ìrìn àjò mi nínú ẹ̀, ọba tó ní mí kò jẹ́ kí n fòṣì lu ẹ̀há o. Nítorí kí ọ̀pọ̀lọpọ̀ má máa wò pé bóyá torí ìfẹ́fẹ́ yẹyẹ tó fẹ́ máa ṣe rárá o. Èyí tó kéré jù nínú jẹ̀lìbáàbù tí mo rán, o lè máa rí tí máa fi 30-something thousand rán. Èyí tí mo rán recently mo ná 100+ lé lórí. Ẹni tó bá mọ̀ mí tó rí mi tán tó ń bá mi gbé á mọ̀ pé mi ń fi òṣìṣẹ́ ẹ̀há, mi ń fòṣìṣẹ́. Ọba tó ní mí kún mi nínú ẹ̀, ó tó fún mi nínú ẹ̀, ó bò mí láṣìírí gan. Nítorí pé tí wọ́n bá sọ pé aṣọ jẹ̀lìbáàbù kan iye kan náà ń tà, màá rà. Ṣé mọ̀ pé ohun tí mò ń ṣe lọ ní táìmù yẹn ni. Kò dẹ̀ síbi tí Fákànyìnsọ́lá máa gbórí dé pẹ̀lú ẹ̀há, wọ́n máa fún mi ní good respect. Torí tán bá rí ohun tí mo gbé sọ́wọ́, tí mo gbé sẹ́sẹ̀, tí mo gbé sára, so máa ń jáde tán, máa ń balance mi, kì í ga tán dúró rárá. Àmọ́ ṣàgbà tí ọba adániwáyé tó wá sọ fún mi pé ànásìkò ti tó ibi tó ṣe dé yìí. Ṣé ẹ mọ̀ pé àwọn ẹ̀dá la máa sọ pé nǹkan báyìí a fẹ́ ṣe, ọba tó ní wá ló ní final say. Bẹ́ẹ̀ ni, ọba tó ní wá òun ló ní ètò. Àkọ́kọ́ náà, gbogbo èyí tẹ́ ẹ bá ń wò mí àtàná tí mo ti post banner tí mo ṣe gbogbo ẹ̀, mo ti rí oríṣiríṣi comment. Mi ì bá fẹ́ pé kẹ́ ẹ máa judge ara yín, ẹ má judge Fákànyìnsọ́lá. Èmi ń ṣe tèmi, mò ń lọ lélẹ́yìí. Èmi wà nílé mi tí mò ń bá lọ, ìwọ náà ò ṣe tẹ́ńpẹ́lẹ́ mọ́ títí ẹ. Ọba tó ní mí ló mọ mí, ló mọ tí mo gbà lérò, ló mọkun mi. Oríṣiríṣi comment là ń rí látànà. Yà this, yà that, yà káàtẹ̀ sọ pé ọ̀pọ̀lọpọ̀ lára ń ta. Ṣé ẹ mọ̀ pé olórin kan kọrin pé ẹni àná lára ń ta, ó yà wèrè ni o, ẹni àná lára ń ta. Àtúwá ní wò ó bẹ́ẹ̀. Ṣé wá rí èmi tẹ́ ń wò yìí, kò sí ìyanràn nínú ọ̀rọ̀ ti tèmi o, kò sí afẹ́fẹ́ yẹyẹ nínú ọ̀rọ̀ mi. Kí n tó lu ẹ̀há lánàá, mi ń ṣe gbéraga sọ́mọlàkejì mi. Mo lu ẹ̀há tán lánàá, ẹ̀mí ìgbéraga kò gbé mi wọ̀. Mo fi ẹ̀há sílẹ̀ lénìí, ẹ̀mí ìgbéraga kò ní gbé mi wọ̀. Ìgbà tí mo fẹ́ lu ẹ̀há mi, mo willingly ṣe ni. Mo ti máa ń sọ ti pẹ́. Nítorí pé mi ì sínú ẹni tí ọkọ sọ pé go and do this for me láíláí.
ọkọ mi ò sọ bẹ́ẹ̀ fún mi èmi fún ara mi ni mo willingly tí mo sọ pé mo tọrọ nǹkan lọ́dọ̀ ọba adániwáyé pé tẹ́ ẹ bá ṣe nǹkan báyìí fún mi màá fi ẹ̀há màá fi sẹ̀san mo dẹ̀ dúpẹ́ pé mo mú lè rí mi ṣe fún ọba tó ní mí ọba tá à ń retí wájú tó ń gbẹ̀yìn yọ ọba tó máa gba bí ìrọ̀rùn lọ sí Fákẹ́yìnsọ́lá láìpẹ́ kọba tó ní mí wọlá àníyàn mi kó wọlá pé kì í ṣe yegede ni mo fi ṣe kó wọlá pé mi ì sọ pé ta ló fẹ́ mú mi nídìí ẹ̀ tí n bá ṣe kó wọlá pé mo mọ̀ pé kò sẹ́ni tó mú ni jù ọba tó ní wá lọ kó wọlá pé kò sálágbára kan lẹ́yìn ẹ̀ ìwọlọba mú ni ìwọlọba apani ìwọlọba jí ni ìwọlọba tí ń rán ni níṣẹ́ ìwọlọba ọ̀ràn ni níṣẹ́ fàyàtì ìwọlọba tó ń gbé mi débẹ̀ látijọ́ yìí má padà lẹ́yìn mi ọba tó ní mí táwọn kan bá wá dúró pé a fẹ́ wò ṣubú ẹ̀ a fẹ́ wo ibi tó fẹ́ gbé gbà Olódùmarè wọlá pé tí wọ́n bá bu omi sórí ó máa ṣàn wálẹ̀ ni wọlá pé omi làbùrẹ̀ omi làbùwẹ̀ omi làbùmú ẹnìkan kì í bómi ṣọ̀tá gbogbo ẹ̀dá tó bá bínú sí Fákẹ́yìnsọ́lá pẹ̀lú yìí tí mo ṣe yìí ẹ máa fọmọ yín di àṣẹ́gun wọlá pé omi ni mí omi làṣẹ omi làbùwẹ̀ omi làbùmú ẹni tí omi bá ti tán nínú ayé ẹ̀ kò sí nǹkan mọ́ gbogbo ẹ̀dá tó bá rí mi tó bá dùnnú ìdùnnú kó máa jẹ́ titi yín tọmọtọmọ tẹbítẹbí taratara ẹni tó bá wá rí mi tó banújẹ́ déédéé bí wọ́n bá ṣe bàá jẹ́ ni k'Olódùmarè máa fi sẹ̀san fún wọn èmi wáyé tèmi ní mi ò wá sáyé aláyé gbogbo èyí tí mò ń sọ yìí mi ní fẹ́ kẹ́ lọ fara kọ́bọ́dì lára Fákẹ́yìnsọ́lá o ẹ má fara kọ́bọ́dì lára mi ẹ má lọ fara yín ẹ má lọ fi kọ́bọ́dì o ṣe understand àkọ́kọ́ náà gbogbo ọmọ ọkọ Yorùbá kí n kọ́kọ́ sọ àwọn ọ̀rọ̀ kan náà kẹ́ẹ̀dẹ̀ bá mi dé mọ́lẹ̀ mi ní kánjú kú o láṣẹ Elédùmarè àmọ́ ṣátẹ́ ẹ bá gbọ́ pé nǹkan kan ṣe Fákẹ́yìnsọ́lá Ọ̀ṣúnìkẹ́ Àṣàbíàdé ọmọ Yewa tọrọ yé aka Ọ̀ṣúnìkẹ́ Ìgbòhoṣà aka Bọ́gbèmí one tí nǹkan kan bá ṣe mí lẹ́nìí àwọn voice note kan wà táwọn àfáà ti ṣe sí mi mo ti tọ́jú ẹ̀ sọ́dọ̀ àwọn ọmọ ọkọ Yorùbá irú ẹni bẹ́ẹ̀ ní ká ẹ bá mi mú tẹ́ bá tún múrú ẹnu bẹ́ẹ̀ tán ẹ tún lọ mú ọba ìlú mi tó ń ṣe kú oyè so àwọn tí wọ́n ń lépa èmi Fákẹ́yìnsọ́lá nìyẹn mo fẹ́ kí ẹ pín ètò yìí kó dé gbogbo ibi tó yẹ kó dé o eléyìí ò ní jẹ́ àsọmọ fún mi àmọ́ ṣá wọ́n á nígbà tó ń rí kí ló dé tó sọ àwọn àfáà kan wọ́n díkòkò mọ́ mi débi pé wọ́n náwọn fẹ́ gba ẹ̀mí lẹ́nu Fákẹ́yìnsọ́lá àmọ́ ṣá Olódùmarè ó bá mi mú ohun wọn sọ gbogbo bọ́n ṣe fẹ́ kó rí mo ti pín káàkiri sọ́dọ̀ ọmọ ọkọ Yorùbá tí Fákẹ́yìnsọ́lá bá kú lẹ́yìn kò kákùrún mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè mo ti rọ́mọ ọmọ àyè ọpẹ́ yọ káwá bọ̀síbọ̀sí mi ní kánjú kú láyé nítorí pé igbá ni wọ́n ń pa ẹnìkan kì í pa àwọ̀ àrígiṣẹ́gi tó bá ṣẹ́gi orí ara ẹ̀ ló máa fi rù ẹ̀lúùlù tó bá fàjò ó máa fà á sórí ara ẹni ó rí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ àṣẹ gùn ó dàṣẹ ó dìmùlẹ̀ àṣẹ ti gùn gbogbo ẹni tó bá rí mi tó dunú ìdùnnú á máa bá gbogbo yín ẹni bá rí mi tó banújẹ́ ìbànújẹ́ délé gbogbo yín abẹ́lé yín wò abẹ́ṣẹ́ yín wò àwọn voice note yẹn mo ti pín káàkiri nítorí pé wọ́n ní ẹ sọ fún gígùn kó ṣọ́ gígùn kó má bàa gungi aládìí ìjáde mi ní jáde lẹ́kú lọ́wọ́ mi ní jáde lárùn lọ́wọ́ àwọn voice note yẹn pọ̀ bìbà nítorí pé k'Olódùmarè bá wa fi orí jì Mohbad tí Mohbad bá ké síta lánàá ó pọ́sí kó má rí kú he àmọ́ ṣá ètò ọba adániwáyé ó ti parí lórí gbogbo wa èmi náà mi lè silent kú o tí anything yìí bá ṣe mí gbogbo ẹ ti wà ó ti wà get started àti pa ilé ẹjọ́ nítorí ẹni tó bá wò mí ṣùṣù tó wo ògo òdílé kan tó wo ìyá ẹnìkan tó wo ìyàwó ẹnìkan tó wo ọmọ ẹnìkan tó wo ẹ̀gbọ́n ẹnìkan tó wo àbúrò ẹnìkan tó wo ògo òdílé kan tó ní pé kó kú irú wọn a máa kákùrú nínú ayé ni bíbẹ̀ yẹn ṣe jẹ́ nìyẹn ẹ̀yin ọmọ ọkọ Yorùbá ìrìn àjò ẹ̀há ìrìn àjò tó gùn gan ni bẹ́ẹ̀ ni
bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè gbogbo ẹ̀yin ẹlẹ́hà tẹ́ wà home and abroad ẹ̀ ní ṣẹ̀sín títí láéláé ọba tó ní yín á jẹ́ kẹ́ ẹ gúnlẹ̀ ayọ̀ àmọ́ ṣá mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé gbogbo wa la máa ń sọ pé kínní a máa ṣe kú ni tó Olódùmarè bá ní pé rárá ó máa mẹ́tò wa o bó ṣe mú wá fún Fákẹ́yìnsọ́lá mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ tó bá ń wò mí a máa ní àà báwo ló ṣe ṣe èmi kọ́ lẹ máa bí ọba dániwáyé nítorí mi ìmọ̀ b'Olódùmarè ṣe ṣe fún mi ìrírí mi nínú ẹ̀há ìrìn àjò tó gùn gan ni ìrìn àjò tó gùn gan mi nítorí pé mi ì ṣe ẹ̀há mọ́ kí n tẹnu àbùkù lu ẹlẹ́hà àwọn tó wà nínú ẹ̀há bí mo ṣe lè máa fún wọn ní èlú tí support nítorí pé kò rọrùn ìrìn àjò ẹ̀há ò rọrùn o Ọlọ́run wọ́n ní ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì bí ìlú gangan ó tó stage kan tí n bá rìn lọ bíi pé wọ́n dáná sí mi lára ni láti 5 years ago ni wọ́n ti sọ fún mi pé kí n fi ẹ̀há sílẹ̀ nítorí gbogbo test tí mò ń lọ ṣe ó ti damage lot sí mi lára ó ti yé pọ̀ mo dúpẹ́ fọ́lọ́run pé treatment pa náà gbogbo ẹ̀ àtìgbà iná ti ní kí n fẹ̀há sílẹ̀ kí n tiẹ̀ tó worí nẹ́ẹ̀tì rárá nítorí pé èmi ni mo mọ ohun tí mò ń pass through àkọ́kọ́ ohun tó ń jẹ́ ẹ̀há kì í ṣe ohun téèyàn ń lò tó fi ń ṣiṣẹ́ tó ń dààmú kiri ó máa yá àwọn ẹlẹ́hà náà fẹ́ni tí ó bá fẹ́ ṣàbòsí nínú wọn irú àwa tẹ́jẹ̀ wá sílé ìwọ̀n ọ̀ṣẹ̀ká fún mi Ọlọ́run nítorí gbogbo I'm a business woman tí n bá sọ pé mo lọ sọ́jà mo lọ mo bọ̀ àwọn hit kan tó yẹ kó máa jáde lára mi lọ́sàn-án òru ló ṣẹ̀ṣẹ̀ máa jáde tára mi máa gbóná gbogbo system ara mi máa change gbogbo ẹ̀yin ẹlẹ́hà Ọlọ́run á bá mi tó fún yín á pè ìrìn àjò yín ní rere ọba tó yọ mí lọ́wọ́ ọkú òjijì nítorí èrò tọ́ta ń gbà ní pé kí n kú àmọ́ ṣé ọba tó ní mí lásìkò ìtì tó Fákẹ́yìnsọ́lá ò ní kúkú kan bí ò ṣe yíyè ò ní kánjú kú ò ní fọmọdé gbogbo ohun tó bá ń ṣe láyé ẹ àánú ló bá mi rìn o ẹni tó bá fẹ́ wá fún mi kó rò dáadáa mi ìṣẹ́ni tó tẹ́ ẹ bá wò mí láti ilẹ̀ ìgbé ayé tí mò ń lò náà nínú ẹ̀ka mo fẹ́ máa lò lọ torí mi ìṣẹ́ni tó lè blackmail èèyàn wọ́n ní kọ́kọ́ finá jó rẹ kó tó fi jọ́mọ́ la kejì àmọ́ ṣáta ẹ bá ráwọn tá a bá rẹ̀yìn tẹ́ ẹ fẹ́ ṣe bálabàla síran tiwa a máa jáde tán Yorùbá ni mí Yorùbá nìran mi ìlè kóyàn ràn mí kéré ó dakòdà àwọn náà bí mi lọ́mọ wọ́n jẹ́lẹ́bọ wọn ò jẹ́lẹ́bọ àwọn ni wọ́n ṣẹ̀dá Fákẹ́yìnsọ́lá sáyé wọ́n jẹ́ ni tó ń tapo sórí èṣù wọn ò tapo sórí èṣù àwọn náà bí mi wọ́n jẹ́ ni tó ń bọgi bọ̀pẹ̀ àwọn ni wọ́n bí mi owó bọgi bọ̀pẹ̀ ni wọ́n fi tọ́ mi títí débi tí mo dé mi ìwá ní sọ pé mo jẹ́ nǹkan kan lénìí tàbí kí n wá sọ wípé ìyá àti bàbá mi jẹ́ mùsùlùmí ọkọ mi mùsùlùmí ọmọ tí mo bí mùsùlùmí èmi tí mo fẹ́ mùsùlùmí máa wá sọ pé ràn mí báwo láéláé mo ṣẹ́rìṣì ràn mí gan bí wọ́n ṣe ń bọgi bọ̀pẹ̀ mò ń fẹ́ wọn sí ni bí ràn mí ṣe ń bọgi bọ̀pẹ̀ bí wọ́n ṣe ń mú kan tí wọ́n ń papọ̀ mọ́ kejì tó dẹ̀ ń fún wọn lánsà mo lọ́ọ̀fù ràn mí dákú kò sí ohun tẹ́ ẹ̀ pè mí náà kò sórúkọ tẹ́ ẹ̀ pè mí ṣẹ́yìn náà ti wá rí bí lè san bí o san ẹwọ́ mọ́ bí lè san bí o san ẹwọ́ mọ́ o bí lè san bí o san ẹwọ́ mọ́ bí lè san bí o san ẹwọ́ mọ́ o máa bí sí apá yín o ẹ gbàgbé yá máa bí sí apá yín nítorí gbogbo àdójúkọ tí mo rí láyé mi expect ẹ̀ àmọ́ ṣáyẹn ti bódò tó ń ṣàn ló ti dàbí sẹ́yìn gbogbo èyí tẹ́ ẹ wá ń lépa pé kí Fákẹ́yìnsọ́lá kú gbogbo èyí tẹ́ ẹ ti ń wọ́nà àti mú Fákẹ́yìnsọ́lá Òṣùnìkì Àṣàbíàdé tẹ nígbà tó fi ẹ̀ka sílẹ̀ lẹ́fẹ́ mú ìjọ tẹ́ ẹ bá rí afẹ́fẹ́ mú ìjọ ẹ̀ lè máa mú Fákẹ́yìnsọ́lá
ìjọ tẹ́ ẹ bá ti lè ta omi ní kókó sétí aṣọ ìjọ ilẹ̀ máa mú Fákànyìnsọ́lá ká wá bòsíbòsí wọn lẹ́ni tó bá ṣeun kọ̀kọ̀ ló ń kíyèsẹ́yìn kùlé àwa ò ṣeun kọ̀kọ̀ ọkàn wa balẹ̀ ìlú tí wọ́n fi orí mi tẹ̀dó sí ni mo wà yìí ilẹ̀ Yorùbá ni wọ́n ń pè bí ọmọ aládé ni mí ọmọ erin arókè kórè oreji kórè ní Ọ̀yọ́ ọmọ ọba ni mí ọmọ òdáná fojú rà ọmọ etí lapọ́ ìyàndó ògo ọ̀ríjìnà ọmọ ọkọ Yorùbá ni mí má lọ gbégẹ̀ sí ìwọ tí wọ́n bá rán wá rò lẹ́ẹ̀mejì nítorí pé ìkan lè yan ṣe tí ò ní ṣèmí ìmọ̀ nínú ayé eléyìí ti kọjá pé bla 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 ìjẹ́ kó máa jam tọ́kì bla rárá o Fákànyìnsọ́lá ò ṣeré o tẹ́ bá ń gbọ́ òǹblé ṣe ti rí òǹblé 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 gbò òǹblé 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 so kí ni máa fà á já ni kí ni máa písìsì ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọba tó ní mí ọba tó dẹ̀mí mi sí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lẹ́ni ẹ̀ ní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ gbogbo ẹ̀yin kan ẹnìkan ló dúró ló ṣe gbogbo ohun tẹ́ ń wò yìí fún mi o ẹyọ ẹnìkan ṣoṣo ẹyọ ẹnìkan ṣoṣo ló sọ pé Fákànyìnsọ́lá lẹ́yìn ìgbà tó dìdí àìsàn mo fẹ́ ṣí stúdíò fún ẹ mo fẹ́ ṣe bí tó ti fẹ́ máa ṣe prógámù táwọn èèyàn bá rí kí wọ́n rí pé ìgbé ayé ẹ̀ dọ̀tun ẹyọ ẹnìkan ṣoṣo ta ló mẹni tí ó máa kù mọ́ ni wọ́n ní kò lè ṣe kó má kọ ẹnìkan wọ́n ní ẹni tó máa kù láàmọ̀ ẹni tó nífẹ̀ẹ́ ọmọ Adéyẹmọ tó nífẹ̀ẹ́ Ìgbòho tó dìkọ́ tó nífẹ̀ẹ́ òótọ́ tí mo gbé dání ó dìde ó ṣerú eléyìí fún mi mo mọ̀ ọ́ lóore Olódùmarè á bá mi san yín lẹ́san ìgbà tí bàbá mi yìí tí wọ́n sọ pé ó tó kí n jáde fóònù tí ìyá mi Alájà Kúnyìn Àrà tí wọ́n fún mi fóònù yẹn ti bàjẹ́ pátápátá wọ́n kọ́kọ́ fún mi lówó 100+ sí kò ṣiṣẹ́ wọ́n tún ń sọ wípé sẹ́ àwọn fẹ́ bẹ́ẹ̀ sẹ́ǹdì fóònù àwọn ti ra gbogbo ẹ̀ àmọ́ ṣọ́wọ́ tá a fẹ́ gbé pọ̀ ókè lọ price laptop a lọ price laptop owó yẹn lọ fà á deposit kalẹ̀ ó lọ fà á deposit wọ́n wá ní Fákànyìnsọ́lá mo fẹ́ kó o jáde ṣe o gbọ́dọ̀ bọ́ ọ̀tà ọ̀pọ̀lọpọ̀ máa rò pé àbí wọ́n ti pa ẹ́ lẹ́nu mọ́ àbí wọ́n ti ní kó o má jáde àbí wọ́n ti sọ pé báyìí ó yá go and buy another phone mo lọ ra iPad mi iPad yẹn lẹ fi ń wò mí wọ́n ṣe lọ́ọ̀tì fún mi gan èmi kọ́ ni wọ́n ṣe é fún wọ́n ṣe é fọ́la àwọn ọmọ wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọkọ Yorùbá ń gbà tí mo wá ṣe tán tí mi ìlú ẹ̀há mọ́ tí gbogbo ẹ̀ wá débi tó yẹ kó dé tó ti ń mù mí lómi tó dẹ̀ sì ń mù mí lómi báyìí mo bẹ̀rẹ̀ sí ní mẹ́sẹ̀jì àwọn èèyàn jẹ̀lìbáàbù ní gbogbo aṣọ tí mo ní láti A to Z jẹ̀lìbáàbù ní gbogbo aṣọ mi lẹ́yìn kí n wọ kámísọ̀ sísàlẹ̀ kámísọ̀ kí n lo top sísàlẹ̀ ìgbà míì tí n bá lo kìmọ́ọ̀rù mo lè lo jean àwọn nǹkan tí mo ní lọ́wọ́ nìyẹn mi ní any gown mi ní skirt and blouse mi ní pé mo fẹ́ jáde ìgbà tí mi ti ẹ̀rọ orú pẹ́rù ìgbésí ayé ọ̀tún báyìí tún sì ń bọ̀ wá bá mi ìrókan ẹ̀ ìgbà tí mo ṣe tán after 3 days mo bẹ̀rẹ̀ sí ní kénúlé nítorí wọ́n tó o bá fẹ́ sọ̀rọ̀ nípa mi rò ó dáadáa wàá fara kọ́bọ́dì lọ́dọ̀ Fákànyìnsọ́lá mo gbọ́ 3 pieces wardrobe mi ní aṣọ pé mo fẹ́ jáde ìjọ́ tí mo kọ́kọ́ máa jáde nínú ilé mo fi ìjọ́ tí máa pàdé Olódùmarè mo fi búra slippers ọmọ mi Ọlọ́run ló sọ pé size kan náà lájọ́ ń lò Ọlọ́run ló dẹ̀ ti sọ pé kí n ti tọ́jú ọmọ náà kalẹ̀ nítorí gbogbo bàtà tó bá tẹ̀mí fi ń lo socks mi lè wọ̀ lọ́dúnárì mi lè sọ tẹ́lò mi o ṣó ti yé bàtà tẹ̀mí fi ń lo socks mi lè wọ̀ lọ́dúnárì torí kò ní size mi ṣe àwọn pé socks ó níye èyí tó náà máa gbà nínú bàtà ọmọ mi ni mo wọ̀ jáde mo wá bẹ̀rẹ̀ sí ní mẹ́sẹ̀jì àwọn èèyàn ẹ daṣọ àṣírí bò mí ohun tí mo ṣe ìmí ìró kan yìí àmọ́ ṣàgbà mo ṣe tán mo rí pé nítorí mi ìṣẹ́ni tó ń wọṣọ sábẹ́ ẹ̀há mi ì lè wọrú léèsì báyìí mi ì lè wọ́ sábẹ́ ẹ̀há ṣé mọ̀ ẹni tó bá tóbi kò tún ní too much of it yẹn á ti pọ̀ jù àwọn kan wà tí wọ́n lè lò dáadáa ẹ̀jẹ̀ wọn gbé skin wọn gbé ó dẹ̀ rọrùn fún wọn
bọ̀ èmi mi lè lò ó. Mo wá ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Mo ṣẹ̀ṣẹ̀ ń lọ ra gbá, mo ń lọ ra wo. Àwọn ọmọ ọkọ Yorùbá support mi. I still need your support. If you truly love Ifákúnyinsọ́lá Ọ̀ṣúnìkẹ́ Àṣàbíàdé, tẹ́ ẹ bá fẹ́ mi tọkàntọkàn, mo need the support yín. I really need your support, Ọlọ́run. Nítorí pé kí ni mi ní fi ọwọ́ tó ń dùn mí sẹ́yìn aṣọ. Àwọn tí mo lè chat, mo sọ fún wọn. Èèyàn kan ló sọ pé Fákúnyinsọ́lá ó yá èlò ló máa parí eléyìí. Owó rèé, ó yá lọ rà àti gèlè. Èmi kọ́ ni wọ́n ń ṣe é fún, wọ́n ń ṣe é fọ́lá wọn ni. Ìran mi ni mò ń bá sọ̀rọ̀. Mi ilé lo eye service. Mo package ara mi lẹ́ni ni. Mo mọ nǹkan tí mò ń pass through. Nítorí pé ihun tí èèyàn ti ń ṣe bọ̀ láì mọye ọdún tí òṣọdún kìíní ìkejì ìkẹta ìkẹrin suddenly nǹkan yẹn kàn kú ò. Adé lẹ́yẹ. Ẹ ṣé mo dúpẹ́. Màá fà ká nọ́mbà mi sílẹ̀ ẹjọ́. Ihun tá a ti ń ṣe bọ̀ fún good 12 years. Ṣé ẹ mọ̀ pé àti balance ó rọrùn ká má sọ nǹkan mi. Èmi need the support yín tó bá yẹ pé lóòótọ́ lè appreciate mi. Lè dẹ̀ rí pé iṣẹ́ tí Fákúnyinsọ́lá ṣe kalẹ̀ iṣẹ́ ìran ẹ̀ ló ń jẹ́. Kò torí oúnjẹ wá jíṣẹ́. Ìran tèmi lèmi bá sọ̀rọ̀ o. Ìwọ tó o bá fẹ́ jáde lọ́la tó o bá fẹ́ bú mi, kó o rò ó lẹ́ẹ̀mejì kó o tó lè bú mi. Nítorí pé 3 pieces combo mi báyìí aṣọ jẹ̀lìbáàbù lókun. Èmi ò fòṣìṣẹ́. Tí n bá mọ̀ pé ìgbà kan tún ń bọ̀ báyìí ni màá ti máa program ara mi kalẹ̀. Àmọ́ ṣé Olódùmarè ló mẹ́tò yẹn wá? Ó fẹ́ kí n mọ bí mo ṣe tó lọ́wọ́ àwọn ọ̀ràn mi. Ó fẹ́ jẹ́ kí n mọ bọ́n ṣe fẹ́ gbà mí. Orí afẹ́fẹ́ orí gbogbo àgbáyé ni mo ti ń sọ̀rọ̀ yìí. Ẹni tó mọ̀ mí dáadáa wọ́n mọ̀ pé àwọn aṣọ ẹ̀há mi tó kéré jù ní 20 something 30 something lọ sókè ni. Eléyìí ò sínú pé bóyá a fẹ́ ṣe yegede lè ṣe yegede tèmi torí yẹ̀yẹ́ mi máa padà da yẹyẹ. Yẹ̀yẹ́ mi máa padà da yẹyẹ. Mọ́tò tí mò ń retí látijọ́ yìí ẹ ṣe fún mi. I need good car. Kí Fákúnyinsọ́lá ya gèlè báyìí kó dúró síwájú ká ẹ̀. Nǹkan ọ̀tún nǹkan mèremère ẹ máa fi pàdé mi. Ẹ máa fi pàdé mi, ẹ máa fi yé mi sí, ẹ máa fi pọ́n mi lé. Nítorí pé àwọn kan ń dúró. Àwọn kan dúró tí wọ́n wò ó pé bo ló fẹ́ bá dé. Fákúnyinsọ́lá máa bá débi tó dáa. Mi kì í ṣọ̀lẹ. Àmọ́ ṣá ìrònú Nàìjíríà ti dorí àgbàkodò. Gbogbo business kálukú ò function mọ́. Gbogbo business wo ò function mọ́. Ṣiṣẹ́ ti dàbí ọ̀lẹ. Ẹni tí ò ṣiṣẹ́ ti ń jàre ẹni tó ń ṣe. Ìwọ tó bá jẹ́ good business woman, good businessman, ohun tí mò ń sọ máa yí ẹ. Àgàgà wọ tó bá ń lọ taṣọ. Tó ń taṣọ, wàá mọ nǹkan tí mò ń sọ. Ẹni tó ń ta food stuff, ó ń complain, talk less of our tá ń taṣọ tá ń ta bàtà. Àmọ́ ṣá mo need ẹ̀yin support ẹ̀yin ràn mí. Ẹ dùn mí nínú. I need your love. Mo need ìfẹ́ yín. Ẹ fìfẹ́ hàn mí. Ẹ fìfẹ́ hàn sí mi. Nítorí pé tí n bá kàn ṣe blan 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 náà láì tí mo kó gbá wọlé, ẹ ní mọ ohun tó ń ṣe mí. Mo really need the support yín gan. Ẹ fún mi ní support lọ́tún àtòsì. Nítorí pé ìrìn àjò ẹ̀há kò rọrùn o. Kò rọrùn rárá. Nìkọ́ọ̀bù tó kéré jù òun lẹ máa rí ní 5k yàtọ̀ sí tí wọ́n rán. Mo ra nìkọ́ọ̀bù kan, mo ra nìkọ́ọ̀bù yẹn ní 35k. Kìdí tá a máa ń fi sójú lásán. Olòṣìkọ́ ló ń ẹ̀ka o. Olòṣìkọ́ ló máa ń ẹ̀ka o. Torí ìnáwó ẹ̀ka kò kéré rárá. Ṣé socks ló fẹ́ sọ ni?
tàbẹ́ rí ẹlẹ́yà tó ń lọ ń ta tó ń blé dáadáa owó lólò bọ̀ àwọn èèyàn kì í rẹ́kọ́mẹ́ǹdì aṣọ yẹn pé ó wọ̀n kankan nítorí pé kì í ṣe culture wa làwọn èèyàn ò fi pọ́nlé àti pé àwọn míì tí wọ́n ń rí inú ẹ̀ tó ṣe pé ohun tí wọ́n expect wọn ò rí ni òfin jẹ́ kán máa pé kíní yẹn lé bẹ́ẹ̀ ni bàbá mi Yorùbá Space TV account number mi ni admin mi ti bá mi gbé jáde yẹn so wọ́n ti gbé jáde account number mi nìyẹn GT Oyeromo Rufat Asabi bẹ́ẹ̀ ni mo really need support yín nítorí pé ọ̀rọ̀ tí mò ń bá lọ ọ̀rọ̀ tó gbomi lójú mi ni ìgbà tó di pé mi lo ẹ̀há mọ́ tó bí ìjọ́ kẹrin mo wá sit mo jókòó at hospital nítorí mi ìtún fẹ́ fi kíní ìsílẹ̀ náà dókítà ló pààkì aṣọ ẹ̀há ó pààkì gbogbo oníkan ọmọ mi máa kó lọlé ó pààkì everything ó ní ohun tó bá tiẹ̀ fẹ́ ṣe yín òun fẹ́ mọ̀ láì fún yín ló jẹun lógún náà ẹ̀ ń ṣọ̀lẹ náà ẹ̀ ń ṣe liability náà òun fẹ́ kẹ́ ẹ jẹun ọmọ ó pààkì gbogbo ẹ̀ fáwọn ọmọ oníkan máa gbé lọlé ìjọ tí mo wá ń bọ̀ wálé ṣe é mọ̀ pé ó rọrùn ká má sọ nǹkan mi àmọ́ ṣàánú bá mi gbé mo rìn láti hospital yẹn ìgbà tí mo débì kan mo bọ́lẹ̀ nínú mọ́tò mo wá ń fẹsẹ̀ rìn bọ̀ ìrìn àjò mi wá dàbí ghost tó ń lọ láàrin èèyàn òkú tó ń rìn lọ ṣe mọ̀ pé kò sẹ́ni tó máa dá mi mọ̀ nínú àwọn tájọ wà ládùúgbò ó rí mi mo kọjá ó wò mí bá ní Ọlọ́run á máa fẹ́ ní ìlàlàáfíà o torí tẹ́ ẹ bá rí mi gbà yẹn ẹ mọ̀ pé nǹkan ṣe mí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn ẹbí mi mo dúpẹ́ lọ́wọ́ ẹbí ọkọ gbogbo wọn fún mi ní full support wọ́n dúró tì mí nítorí pé wọn ò fẹ́ kí wọ́n kán ròkú wọlé ńlé mi wọn ò fẹ́ kán ròkú bọ́ta àwọn ẹbí mi dúró tì mí ẹ̀gbọ́n mi tó kù fún wa ní bàbá dúró yìí tó kù fún mi lábúrò dúró gbogbo wọn láti A to Z wọ́n dúró fún mi mo dúpẹ́ lọ́wọ́ ọkọ mi mo dúpẹ́ mo ń rìn bí òkú láàrin èèyàn mo wá rìn bí òkú ọba tó ní mi wá ń kọ sí mi pé àwọn òrírí kan ni mo fi hàn yẹn mo fi ẹ́ pamọ́ nítorí ògo ni mo fi ẹ́ pamọ́ nítorí àwọn karambà ní ẹ̀dá ni mo fi ẹ́ pamọ́ nítorí àwọn arógojògo lọ mo fi ẹ́ pamọ́ nítorí ìrìn àjò ẹ̀ní ni mo ṣe fi ẹ́ pamọ́ lánàá àmọ́ ṣáwọ́ tó o bá wá sọ pé ẹ̀ka tí ò lò mọ́ yìí ó fẹ́ mú mi wàá padà mú ọmọ ẹ o ìwọ tó o bá fẹ́ gbé kọ̀tò ọ̀tá má gbẹ́jì o nítorí àkọ́bí ẹ lè jì sí kì í ṣọ̀rẹ́ ẹ ọmọ ẹ máa jì sí ni ó lè kó ó máa jì sí ni nítorí òjò tí ń pagún fákán iṣọ́ lábọ̀ ọjọ́ ti pẹ́ ẹ̀dá kan ò lè sọ fún mi pé mo fẹ́ rìn nílànà ẹ̀ka bí wọ́n bá gbé ifá janlẹ̀ tí wọ́n bá gbé ọ̀pẹ̀lẹ̀ janlẹ̀ tí ifá sọre màá sọ fún wọn pé ibi ni ifá sọ àmọ́ ṣọ́ ọba tó ní mí lòtò mo mọ̀ gbé sí ayé mi kan lánàá mo mọ̀ títà náà mo mọ̀ títí jẹ́ta mo mọ̀ títè ní tọ̀la tí mo fẹ́ lò ní mi tí mo dẹ̀ máa ṣe so rere gbogbo ẹ̀yin tí ẹ̀yin kí mi ní under comment section mo kí gbogbo yín ẹ sì máa pè wọlé tẹ́ ẹ máa ṣèsúre fún mi dáadáa àkọ́kọ́ náà ìwọ ọkùnrin tó bá fẹ́ há ẹ̀há jẹun yó dáadáa ẹ̀há ò ṣeré o yẹ pẹ́pẹ́pẹ́ ẹ̀wọ̀n nílé ayé jẹ́ fónígbàgbọ́ òdodo kì í ṣọ̀rọ̀ ẹ̀há o bí ìyàwó ẹ bá ṣe dúró re ló máa deserve respect nínú ẹ̀há kò síbi tí mo dé láyé tí wọ́n respect mi pẹ̀lú ẹ̀há ẹ lè pe direct call hello hello WhatsApp hello ẹ káàsán hello a ló ń sọ̀rọ̀ ṣe fẹ́ dá sétò ni èyà ẹ ṣé bàbá mi ní wá yín tì mi ní wá yín tì
ẹ ṣe gan. àwọn àáfàá dáadáa àwọn àáfàá dùnú àáfàá àlùbáríkà láti ìlú Ìlọrin wọ́n kí Fákànyìnsọ́lá. ihun tí mi ìnérò pé ó lè ṣẹlẹ̀ lábẹ́ comment section láyé àná ní àtàná tí mo ti upload tí àwọn tó ti wò tí ò ń ṣe kéré mi ẹyọ ẹni méjì ló bọ́ta ló bú mi inú wọn ṣé kò wá já sọpẹ́ báwo ni mo ṣe fẹ́ ṣe nǹkan ẹni ńlá tó ṣe nǹkan ńlá báyìí tí mi ìwà ní réèyàn tó máa bú mi kò possible àmọ́ ṣá ìwọ tó bá fẹ́ bú mi rò ó dáadáa ìwọ tó bá fẹ́ sọ nǹkan kan nípa mi rò ó dáadáa nítorí nǹkan máa padà ṣe ẹ́. Ifákànyìnsọ́lá ò kéré nínú ayé ìṣẹ̀mí tí mo lò lánàá kì í ṣe ìṣẹ̀mí tó kéré rárá mo jìyà ní àná mo jagun ní àná àrọmọdọ́mọ mi ò dẹ̀ ní padà ṣerú òun ló fi jẹ́ kí n mọ pẹ́ǹsì ohun tó ń jẹ́ ìyà lára. ẹ̀yin ọmọ ọkọ Yorùbá ẹ daṣọ àṣírí bò mí I need your support mo need the support yín ojú òní tì yín láṣẹ Elédùmarè ojú owó kì í pọ́n dáadáa ojú òní pọ́n yín kí dáadáa dẹ̀ tẹ́ pámọ́ṣẹ́ mo mọ̀ pé ẹ̀ ń ṣiṣẹ́ lójú méjèèjì àṣírí òní bá gbogbo yín o ọ̀rọ̀ ń bẹ níkùn mi ọ̀rọ̀ pọ̀ tó fẹ́ bọ́ àwọn ṣá àyè lè má gbà mí mo tún dúpẹ́ lọ́wọ́ adé orí mi lẹ́ẹ̀kan sí o I'm a married woman bẹ́ẹ̀ ni ọkọ tó ṣe é fi yangàn ni mo fẹ́ ọkọ tó dúró re ni mo fẹ́ ọkọ tí òun ṣolòṣì ni mo fẹ́ ọkọ tí òun ṣonílára ọkọ tí òun ṣẹni tó ń pákéjì ògo ìyàwó ẹ̀sẹ̀gbẹ́ kan ni mo fẹ́ ọkọ tó ṣe pé mi gangan rà gàbọ̀ báyìí ìwọ tó o bá fẹ́ kú ló máa ta sọ́kàn ọkọ Fákànyìnsọ́lá ìwọ tó o bá fẹ́ rìnrìn àjò àlọ́ọ̀dẹ ló máa tọ́ sí ọlá mi ìwọ tó o bá fẹ́ jẹ́ kí wọ́n gbé ẹgbìn lódindi ló máa sọ pé kí lọ́kọ ẹ̀ ṣe tẹ́nìkan ò ṣe ó ṣe bẹbẹ fún mi nítorí kì í ṣe gbogbo obìnrin ló lè fún obìnrin ní liver pé ó yá lo ògùn ẹ gẹ́gẹ́ bá náà mọ́mọ́ sàlàsálà bó ṣe ṣe fún Àdíjá tàdíjá nílò mi pẹ̀lú ọlá mi according to the history tá a gbọ́. àwọn bàbá mi kan wà nílùú òyìnbó tí wọ́n bá pè mí wọ́n á nọkùn ẹ̀ ń kọ́ màá ní kò sí around wọ́n á nítorí kíkí tọ́ sí ọ̀pọ̀lọpọ̀ mo máa ń gbé fóònù fọkọ mi tí wọ́n máa ń kí mo dẹ̀ dúpẹ́ pé ó dúró tì mí igi lẹ́yìn ọgbà mi ni kò fẹ́ kára ni mí láàrin ìṣẹ́jú kan èmi náà dẹ̀ lè jẹ́ kára ní láàrin ìṣẹ́jú kan ìwọ tó o bá fẹ́ kú ta sọ́kọ Fákànyìnsọ́lá ikú pa ẹ́ ìwọ tó o bá fẹ́ rìnrìn àjò àlọ́ọ̀dẹ ta sọ́mọ Fákànyìnsọ́lá ikú pa ẹ́ ìwọ tó o bá fẹ́ kán gbé ẹgbìn lábàdì wá ta sí Fákànyìnsọ́lá kíkú pa ẹ́. I'm a married woman mo dẹ̀ ti rọ́ ọmọ yá ọmọ mi tún máa ṣe ìyàwó láìpẹ́ tí ò ní pẹ́ tí ò ní jì níjọ́ yẹn gbogbo ọmọ ọkọ Yorùbá ni máa pè. tẹ́ bá ń gbọ́ tó bá jẹ́lẹ̀ ọlọ́mọ òun lẹ bá ń lọ ẹ bá yà á kẹ́pẹ́ mi dání ilé ọlọ́mọ WhatsApp number lẹ máa pè o WhatsApp number mi tẹ́ ti wà lọ́wọ́ yín tí mo fi sórí ìkíní ẹ̀ lẹ máa pè o hello wa alaikum salam. mo ń ṣe program lọ́wọ́ ni WhatsApp number lẹ máa pè mo ń ṣe program lọ́wọ́ ni mo wọ online ṣe fẹ́ dá sétò ni ẹ pè mí later mo wà live mo ń ṣe program lọ́wọ́ ẹni tó bá fẹ́ pè wọlé WhatsApp only ní ká fi pè mí torí inú smartphone ni mo kì í síìmù yẹn sí mi ìdẹ̀ nílé gbé ìwọ tó o bá wá fẹ́ pè mí lẹ́yìn ètò WhatsApp number ni kó lọ má ṣòpò pé direct call àfiwọ́ tó o bá mọ̀ pé o ò ní WhatsApp ni mo fún option láti pè mí ìpè pé kó o dẹ̀ kí mi kó o sọ̀rọ̀ tó wà sensible àná kan mi intolerate nonsense èní mi intolerate ẹ o yá
mi tolerate ẹ̀ grandma ni mí bẹ́ẹ̀ ni tí mo dẹ̀ máa jẹ wọn ọmọ pẹ́pẹ́pẹ́. So ẹ̀yin tá a bá fẹ́ pè wọlé WhatsApp ní kẹ́ ẹ pè 08102893269 08102893269 08102893269 ẹ̀yin tá ẹ bá fẹ́ pè wọlé ẹ lè máa pè wọlé báyìí kí n dẹ̀ máa àsìkò àti pè wọlé mo ti ṣojú òpó sílẹ̀. wọ́n ní ẹ má fọmọ bú mi o ẹ má fọmọ bú mi o ẹ má fọmọ bú Fákànyìnsọ́lá ẹ má fọmọ bú mi o ẹlẹ́dàá mi ti ṣe èyí tó dúró ẹ má fọmọ bú mi Àṣàbí ẹ má fọmọ bú mi ẹlẹ́dàá mi ti ṣe èyí tó dúró ẹ má fọmọ bú mi tó bá jẹ́lé ọlọ́mọ òun lẹ bá ń lọ ẹ bá yà kẹ́pẹ́ mi dání ilé ọlọ́mọ ẹ bá yà kẹ́pẹ́ mi dání ilé ọlọ́mọ. Gbogbo ẹni tó ń bímọ láyé Olódùmarè á pèsè ọmọ fún yín. Gbogbo ẹni tó ń wọ́ ọmọ láyé Olódùmarè á pèsè ọmọ fún yín. Gbogbo ẹni tó ti ń sunkún ọmọ lọ́jọ́ tó ti pẹ́ ẹ máa kọwọ́ àlàbọ̀sùn láìpẹ́ láṣẹ Elédùmarè. Nítorí pé ohun tó burú jù láyé ni kéèyàn máa wọ́ ọmọ àwa wọ́ ọmọ ká tó bí adẹ̀ dúpẹ́ ọba tó ṣe ti wá ṣe ti yín náà. Ọba tó jẹ́ ká bímọ dé stage kan tá ní pé ìta àbí tó Olódùmarè á mọ̀ lóore gbogbo ohun tó ṣe fún wa. Gbogbo ẹni tó ń sunkún ọmọ tẹ́ ẹ wà lórí yáàpù yìí tàbí ìtẹ́ ẹ̀ tí ẹ̀ tún padà máa wò mí ọ̀run á lànà ayọ̀ fún yín ọlẹ̀ ayọ̀ á sọ nínú yín ẹ̀ ní wọ́ ọmọ ká ẹ̀ tó bí. Gbogbo ẹni tó wá ń pètè àti lọ sílé ọkọ ọmọ ọ̀dùnnú ọmọ àlùbáríkà Olódùmarè á fi ṣẹ̀san fún yín o láṣẹ Elédùmarè. Àmọ́ ṣáwa tó ìwọ tó bá ń wọ́ ọmọ má jókòó ọba tó ń ṣe òun ló déwé ló gbédégbò ọba tó ń ṣoyún òun ló déwé ló dégbò má jókòó wọ́n ti fún ẹ lómi prayer kan èmi ò sọ pé mi ò ṣe ọ̀gbẹ́ni bọ́sítà lọ jẹwé lọ jẹgbò nítorí pé kí ni ohun tó wà nínú ewé àtegbò kékeré tó bá ṣe ń lọ sí medical line máa lọ sí herbal line ohun tó ṣe àwárí ni o. Gbogbo ẹni tó bá ń wọ́ ọmọ ẹ̀rìn sírìn àjò gbogbo nǹkan bá máa fún yín tó tètè máa produce nítorí pé ilé obìnrin kì í pẹ́ ṣú. Ààrẹ èèyàn tó wà ní 50 tó lóyún kò wọ menopause ni o. Ṣé ẹ mọ̀ pé èjì tá wà yìí menopause ó ti bẹ̀rẹ̀ láti 35 lọ sókè ẹni tó bá tiẹ̀ wọ 40 tó wọ 45 àánú ni. Ẹlòmíì ìdẹ̀lẹ́lẹ̀ bá ṣe ń sọ yìí náà ó sì lé ní 50 tó sì ń rí ara yàtọ̀ sára. Gbogbo ẹni tó ń sunkún ọmọ Olódùmarè á fún yín lọ́mọ ayọ̀ ẹni tó ń sunkún aya Olódùmarè á fún yín láya ayọ̀. Hello ma. ẹ káàbọ̀ sórí ètò à ń gbọ́ yín o ẹ káàbọ̀ sórí ètò. Hello network ibi tán wà ní. Bluetooth cancelled. Oh yeah, I'm sorry. Mo fẹ́ connect wifi. Ẹ má bínú. Enter to Bluetooth. Bluetooth connected.
ẹ̀yin tèmi ẹ má bínú o torí mo mọ̀ pé tí máa fẹ́ máa pè wọlé. Má bínú ẹ jọ̀ọ́ mo ń ṣe nǹkan lọ́wọ́ ní ẹ jọ̀ọ́. Ṣé mọ̀ pé iṣẹ́ ńlá di tèní gan. Mo ń lòdù dátà sórí fóònù yìí ni. Kò sí dátà lórí fóònù yẹn mọ́. Ó ló fi jẹ́ kí n máa lòdù ẹ̀ báyìí. Mo fẹ́ kọ̀lẹ́ẹ̀tì ẹ̀ mọ́ wifi ó dẹ̀ ń béèrè kóòdù mi dẹ̀ há kóòdù yẹn sórí ẹ má bínú. Mo dúpẹ́ lọ́wọ́ orí o ibi orí bá mi gbé ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ mi gbogbo ẹ̀yin tẹ́ ẹ kí mi kódà ẹ̀yin tẹ́ ẹ bú mi mo kí yín. Nítorí pé kò rọrùn kéèyàn tó lè kọ́mẹ́ǹtì pé ó búyàn kò rọrùn o ara pé ẹ fẹ́ mi ni tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ mi ẹ̀ ní wá sábẹ́ comment section mo fọ́ fún yín mo gbọ́n yín mo lá yín pa mo jẹ yín pa. ìfẹ́ lẹ ní sí mi ẹ ṣé mo dúpẹ́. Ìtùnú ayọ̀ wọ́n ti fi account number yẹn síbẹ̀ òun ni GT yẹn wọ́n ti fi account number yẹn síbẹ̀ ó ti yé nítorí pé ẹni tí ò bá nífẹ̀ẹ́ èèyàn kò ní dúró sábẹ́ comment section. Ìfẹ́ mi lẹ ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń bú mi látànà tẹ́ ẹ tún padà ń bú mi tẹ́ ẹ tún máa bú mi ní wá gbogbo yín tì àní mo ti di Ọláyọmí Kóìkì. Mo ti Ọláyọmí Kóìkì kẹ́dẹ̀ lọ bá mi subscribe sí YouTube channel mi Ẹlẹ́yà Yorùbá TV ẹ lọ bá mi subscribe ibẹ̀ ni mo fẹ́ máa upload fídíò sí tó máa lọ fáfáǹsì. Mo kí gbogbo yín gbogbo ohun tó nǹkan ẹ lè sọ sí mi mo ti Ọláyọmí Kóìkì torí brother mi ò gbọ́ pa wọn ò gbọ́ payán ẹ bá ń gbọ́ wọn ò gbọ́ kankan mo rí wọn wọn ń fèsì wọn ń reply nígbà tí wọ́n bú Ọláyọmí Kóìkì ní àná okòwò jẹ okòwò Odùduwà jẹ okòwò Yorùbá jẹ okòwò Òkìdí jẹ okòwò Ògbà jẹ brother mi ò torí ẹ̀ ṣe show fún yàn kankan bẹ́ẹ̀ mo ti ẹ̀ reply ẹ o rárá o àwọn dúró tán o. Ẹ ká ẹ kúrò lẹ́mà màmá mi ẹ rà mà máa pè padà nìyẹn ṣẹ́gun ó dàbí pé nẹ́tíwọ́ọ̀kì yẹn ọ̀dà ẹ jẹ́. Ẹ̀yin ẹ lè pè padà mo ti lóòdù dátà ẹ lè pè padà so ẹni tó bá fẹ́ pè báyìí ojú òpó ti wà ńlẹ̀ ẹ pè ká ẹ ṣe súre fún mi torí mo dìsáàfù ẹ káànú kó bá mi gbé títí kalẹ̀ kí n má rí ikú ọkọ kí n má rí ikú aya o gbogbo àwọn tí wọ́n bá dúró dè mí pa máa mú àbá tí bomubomu bá ti ṣe kíni. Hello. Salamu alaikum. Wa alaikum salam o. Ìyá wa àṣẹ rẹwà tó báyìí. Ẹ ṣé mo dúpẹ́ sà. Àìbújọ́ mẹ́ta Kuwait mo ti ń pè yín o. Ẹ ṣé gan àwọn ará Kuwait ńkọ́ o. Alhamdulillah wà dáadáa mo ní kí ni mo ti ń tẹ̀lé yín tipẹ́tipẹ́ látàrí Yorùbá Nation mo kú bàbá àgbo pátá ọgbẹ́ mo ti ń bá yín bọ́ tipẹ́tipẹ́ olólùfẹ́ òdodo lè mú o bí a bá ti ń parọ́ èmi síbẹ̀ láyé èmi ṣe gbọ́dọ̀ wà pẹ̀lú yín ìmọ̀fẹ́ rẹwà tó báyìí o Ọlọ́run tóbi lọ́ba o ọba tó ní mi ló ṣe bẹ́ẹ̀ kì í ṣe mi náà ẹ ṣé o ẹ ṣé gan sa Ọlọ́run wà pẹ̀lú yín ṣe gbọ́ wà lẹ́ mo tẹ̀ tọ́sẹ̀. Ẹ ṣé gan sa ẹ ṣàdúà fún mi ni ẹ fi pé mo rẹwà álẹ̀ ìyáláyé ẹwà wà lọ́nláìn ìyáláyé ẹwà ó wà lára ọ̀kìn ìyáláyé ẹwà
ó wà lọ́dọ̀ àwọn funfun, ìyáláyé ẹwà wà lọ́dọ̀ dúdú, ìyáláyé ẹwà wà lọ́dọ̀ àwa pupa. So ọba tó ní wá ló tó bẹ́ẹ̀. Ẹ má yẹ ká tú yẹn. Ẹ fine, ẹ beauty, ẹ ṣe gbá. Ìgbésẹ̀ ga ni gbogbo ẹ̀. Ẹ̀yin náà fine, kò sẹ́ni tí ò dá. Kò sẹ́ni tí ò dá. Ẹ pè mí wọlé, ẹ ṣàdúrà fún mi. Ẹ ṣàdúrà fún orílẹ̀-èdè Yorùbá nation kárí gbà nírọ̀rùn ká kó lóko ẹrú. Mo kí bàbá Bọ́lá Ahmed o, Jagaba of Nigeria is our country. Mo kí yín bàbá. Ẹ ní ṣubú ẹnu kú sórí ipò tẹ́ wà yẹn. Tiwa ní pé ẹ pé wa ká máa lọ, ẹ dàwárú ká máa lọ. Yorùbá nation are not going back. Ẹ pè wọlé. Ẹ pè wọlé, ẹ ṣèsúre fún mi, ẹ kí mi. Kájọ fọ́ fúnra wa, one on one, ká di 11. So ọba tó ní wá òun ló ṣe bẹ́ẹ̀, ojú òde ní tiwa. Ìfàkànyìnsọ́lá ò ní ikú o, àmín. Àṣàbí ò ní ikú o, àmín. Ìfàkànyìnsọ́lá ò ní ikú o, àmín. Àṣàbí ò ní rọ̀rùn o, àmín. Hello. Hello, màmá mi, ẹ káàsán wá o. Ẹ káàsán sá o. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ kú ètò wọn. Àyànfẹ́ Olódùmarè, ọmọ mi tó dúró re, ó yóò yá forin kìmí, forin kìmí. Forin kìmí, forin kìmí, kórì mi wú. Kílẹ̀ wúmà. Forin kìmí, forin kìmí. Ọ̀ṣun nìkẹ́ o. Ọmọ sẹ́mọ̀ràn tára rẹ̀ o. Ìbá tára rẹ̀ bá gbọ́ tébù. Ìbá tára rẹ̀ bá gbọ́ tébù. Ó ní mọ̀ ọ̀bánújẹ́ rí lọ́màmọ́ fọ́ ogún pẹ́pẹ́. Àṣẹ. Tẹ́ńtọ̀ yáyà ńlá gbàlá fi kórè tẹ kódò. Àṣẹ. Ó ní báwọn kulẹ̀ wé àfàgbà o. Àṣẹ. Ó ní báwọn kulẹ̀ wé àfàgbà o. Torí pé akẹ́ ló tún gòkè léwé, akẹ́ ló tún gòkè WhatsApp ní léwé, kẹ́ ó pè ní sí báwọn WhatsApp, kulẹ̀ wé WhatsApp, àfàgbà. smartphone ló wà ní ilé Wé WhatsApp. gbogbo kọ́mọ bọ̀ lọ́dọ̀ rẹ̀. Àṣẹ. Tẹ́ńtọ̀ yáyà ńlá gbàlá fi kórè tẹ kódò. Àṣẹ wà. Ọmọlé wa tọrọ sí tọrọ. Bẹ́ẹ̀ ni. Ó ní máa ta ilé ní àjàgbé. Bẹ́ẹ̀ ni. Ọmọ sẹ́mọ̀ràn tára rẹ̀, ìbá tára rẹ̀ bá gbọ́ tébù. Ìbá tára rẹ̀ bá gbọ́ tébù. Ọmọ orin arókù kórè bí ọ̀pọ̀. Ó ṣé bàá mi. Ọmọ àtọ̀kù lẹ́ni náà, ọmọ àtọ̀kù òjò, ọmọ àtọ̀kù òjò. Ọmọ ògbógbó níyàn, ọmọ àtọ̀kù orí lẹ́rìn kéjìlá bàbá. Ọmọbìnrin tí Fọlá ní, ọmọbìnrin tí fọwọ́ lájà ìjọpọ̀, ọmọbìnrin tí ìjàkà èrò tẹ́mú pàdé, sọ inú tẹ́mú pèsè fún olùgbẹ̀rẹ̀ ìjà. Ẹ bá mi pè sí WhatsApp, ẹ pè sí WhatsApp bàbá mi, WhatsApp. Àṣẹ. Ó ṣé bàbá mi. Ó ṣé. Mi ní wá ẹtì láṣẹ Elédùmarè. Gborogodo ayé kò ní lù fún ẹjọ́. Àyànfẹ́ lẹ̀ ń gbọ́ yẹn o. Àyànfẹ́ Elédùmarè òun ló máa ń ṣe àwọn jíngù tí máa ń lò. Àyànfẹ́ Elédùmarè ìkan nínú àwọn fáǹsì mi wọ́n ti ní kí n fún ẹ lówó ìgbà tí wọ́n gbọ́ jíngù yẹn. Torí kí n má joyè abáramóore jẹ, orí nẹ́ẹ̀tì ni mo ti ń sọ yìí, màá sẹ́ẹ̀dì ẹ̀ sí ẹ tí n bá ti parí program mẹ́sẹ̀jì mi kò sẹ́ẹ̀dì àkáǹtì ẹ̀. Wọ́n gbọ́ jíngù tó ṣe fún mi, orí wọn wú. Wọ́n ní Fákànyìnsọ́lá bá mi fún lówó. Wọ́n ti sẹ́ndì owó yẹn sákàǹtì mi, ṣó ti gbọ́, màá fọwọ́ọ̀dù ẹ̀ sí ẹ. So ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ pè mí wọlé, ẹ má pe direct call, WhatsApp ní kẹ́ ẹ ti pè. Orí smartphone tí mo yọ síìmù yẹn sí leléyìí, disturb ti pọ̀ jù ni mo ṣe mú kó lórí Android. Mo dẹ̀ lè máa ṣe nǹkan tó wà important lórí Android kan máa pè mí, mo ṣe yọ síbí. Eléyìí ń gbà mí, lẹ́yìn tèmi ó lè máa kékékéké kí n má gbé tàbí kí n pa. Ó ti yé. So kò sẹ́ni tí mo fẹ́ bá díù tí ò ní bá mi sọ̀rọ̀ lórí WhatsApp. So ẹ pè mí wọlé síbẹ̀. Àyànfẹ́ Olódùmarè ò ní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ. Ọmọdé ni ẹ́, Olódùmarè á bá mi dẹ̀ ẹ́ lágbà. Gbogbo ohun tó o fẹ́ ní dáadáa, Olódùmarè á ṣe fún ẹ. Ò ní tójú ilẹ̀ mọ́lẹ̀, ò ní ṣìyàn, ò ní gbé egun eléegun. Àwọn òbí ẹ máa jèrè ẹ, wàá jèrè ara ẹ, àwọn ọmọ tó o bí á tún jèrè ẹ.
láṣẹ Elédùmarè. Hello. Àbọ̀lùbọ̀ yẹn o. Abọ́yè bọ́ ṣiṣẹ́ bàbá mi ogbó atọ́ asúrèṣẹ́ ìwòrìwò fún ẹ káàbọ̀ sórí ètò. Ìyá mi kẹ́yìn tó ra ẹkú ètò. Ọlọ́run ló ń to ẹ káàbọ̀ bàbá mi. Adéoyè ni o, abakọni aṣa ọmọ láti ìlú Ìlọrin Àfọ̀njá. Gbogbo Ìlọrin kọ́ o. Ìlọrin Àfọ̀njá wa bẹ́ẹ̀ o. Ẹ ṣé o bàbá mi. Ẹkú ètò. Yes sir. Ẹkú ewu lè káwòdì. Àṣẹ. Múnimúni ayé kan ò ní mú yín o. Àṣẹ wà, àṣẹ wà, àṣẹ. Gbogbo ẹnikẹ́ni ẹ̀dákẹ́dá tó bá lóun fẹ́ mú yín láti ẹ̀dí Elédùmarè adìẹ níyí adìẹ nípa àwọn ni wọ́n fọ ara wọn síra wọn. Àṣẹ wà, àṣẹ, àṣẹ wà. Gbogbo arúmọlẹ̀ àwa dúró tì í báyìí o. Àṣẹ wà, àṣẹ, àṣẹ wà, àṣẹ. Àwọn àgbààgbà mẹ́rìndínlógún á dúró tì í. Àṣẹ, àṣẹ wà, àṣẹ. Wọn ò ní padà kó lẹ́yìn yín o. Àṣẹ, ẹkú ètò. àṣẹ wà. Ẹ ṣé mo dúpẹ́ bàbá mi. À ń wò yín láti báyìí láti ẹ̀dí Elédùmarè ẹ̀mí tẹnu gbójú ọwọ́. Àṣẹ, àṣẹ wà. Ẹ bá mi kí wọn nílọrin. Ẹ bá wa kí bàbá wa ọba Ìlọrin. Bàbá wa ṣéwù Yàmúkà náà sí àbá náà ṣe é pé má bínú mi mọ́ pè ní o. Ẹ bá wa kí wọn. Ẹ má bínú mo kí gbogbo ẹ̀yin ògo Ìlọrin. Kò mọ kíní kò fẹ́ mi náà lẹ́nu ni. So bàbá náà ti wo ṣáàtì mi wọ́n rí pé mi ń rọ́bà fín torí pé mo súnmọ́ ba níwọ̀n ẹgbẹ̀je mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà arọ́bà fín lọ bá ń pa àwọn òní tójú ọba mọ́ni àní rọ́bà fín láṣẹ Elédùmarè àwọn ọba wa náà dẹ̀ ní kú lọ́wọ́ọ̀wọ́ àṣẹ́gun. Àwọn ọmọ tí wọn pé kábíyèsí o. Kábíyèsí ni o mo kí ọba Ìlọrin kábíyèsí o gbogbo ọba lẹ Yorùbá gbogbo yín pátá ni mo kí nítorí tí n bá dárúkọ ẹnìkan tí mi bá dárúkọ ẹnìkan bíi pé mo ṣe àbòsí ni. Ẹ ṣé mo dúpẹ́ bàbá mi ẹ bá mi kí gbogbo ará Ìlọrin o ẹ bá mi kí bàbá mi Olúawo Adífálà ti ìlú Alápá ní Kwara State ẹ bá mi kí bàbá mi lọ́hùn bàbá Fákànyìnsọ́lá nìyẹn àwọn tó sọ mí ní Fákànyìnsọ́lá nìyẹn bàbá mi nílùú Alápá ẹ bá mi kí wọn ẹ ṣé gan ojú òní tì wá. Mo dúpẹ́ lọ́wọ́ orí o ibi tó bá mi dé mo dúpẹ́ lọ́wọ́ orí o ibi tó bá mi ṣe dé mo dúpẹ́ lọ́wọ́ orí o ohun gbogbo lọ́wọ́ orí tí bá jí lọ òwúrọ̀ kùtùkùtù máa gbárí mi mú o ohun gbogbo lọ́wọ́ orí o látọ̀run wá orílẹ̀ ẹja mi lò ó nínú ibú láì farapa orí náà ní mọ́ lò ó tí gbogbo ẹ̀ fi ń bọ́ sí fún Fákànyìnsọ́lá orí ní mọ́ lò ó táyé mi fi ń dọ̀tun o orí ní mọ́ lò ó táyọ̀ fi máa wá mi rí orí ní mo lò ó tí mi ò fi ní kúkú òjijì mọ́ o orí mi ò má jẹ́ ń kú ní kékeré ìṣẹ̀dá mi ò má jẹ́ ń parẹ́ máyé orí mi ò má jẹ́ ń wà bákan náà mọ́ o orí mi ò tètè jẹ́ kó sọ̀rẹ́ orí mi ò jẹ́ kọ́lá ó wá mi rí orí mi ò kọ́lá má fi mí sílẹ̀ nígbà kan orí mi ò tètè máa gbọ́. Hello. Hello ma. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ kálẹ́ ma o. Ẹ kálẹ́ lọ́dọ̀ sí yìí o. Ẹ káàbọ̀ sórí ètò bàbá mi. Ẹ kálẹ́ ma o. Ẹ ra sà. Ẹ ra ma o. Yes sir. Àkú ìjọ mẹ́ta ma. Yes sir. Yes ma. Ó ní àwọn ọmọ kọ́ ọ. Àlàáfíà la wà. Àbọ̀ Ọlọ́run máa bá o. Àbọ̀ Ọlọ́run máa bá wa jó o. Ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú ìgbìyànjú. Àṣẹ bàbá mi ẹ ṣé mo dúpẹ́ gan. Ẹ borí gbogbo àwọn ọ̀tá yín. Àṣẹ wà. Àṣẹ Ọlọ́run. Ní agbára Èdùmàrè. Àṣẹ wà. Ní agbára gbogbo àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá. Ẹ borí gbogbo àwọn ọ̀tá yín. Agbára Ọlọ́run. Àrìnyìn lẹ́ẹ̀marin o. Àṣẹ wà. Ẹ kú iṣẹ́ takuntakun. Ẹ ṣé mo dúpẹ́ bàbá mi ẹ ṣé gan. So màá pè yín ní ẹ̀yìn ètò padà. Ọ̀dà mo ti gbọ́. Ẹ ṣé gan. Ẹ gbọ́. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń kọ́mẹ̀ntì lórí pé kí n change orúkọ péjì mi ṣe ń lọ lórí ẹ̀ bẹ́ẹ̀ ni Omilase TV ló máa jẹ́ YouTube mi Omilase TV péjì mi Omilase TV ó ti yé ṣe mọ̀ pé tí n bá sì ń jórúkọ yẹn lọ
wọ́n tún lè máa blackmail mi bla 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 lè máa wáyé ṣe understand so iṣẹ́ ń lọ lórí ẹ̀. Mo wá kí ọmọ mi pàtàkì ọmọ mi tó dúró re mo rá kí yọ Kóìkì ọmọ mi ò ní jábọ́. Mo kí Afọlábí Kóìkì ò ní jábọ́ àti ẹ̀yin tó túkù tí mi náǹfààní àti morúkọ yín mo kí yín. Afọlábí ọmọ Kóìkì ọmọọṣẹ́ Kóìkì Afọlábí ilé ò ní dàrú ọ̀dẹ̀dẹ̀ ò ní dàrú. Àkọ́kọ́ náà wọ́n ní kí gbogbo wa tọ́ ọmọ kọ́mọ yanjú kọ́mọ dẹ̀ tuntun rẹ̀ tọ̀. Kò sígbà tí Afọlábí rí kọ́ mi kó bísí ó máa gbé kọ́ mi nítorí pé ó ṣẹ́rí ìṣìràn ẹ̀. Ìjọ kan tí mo pè é ọmọ èmi gan mọ̀ pé ó bísí mo kọ́ tiẹ̀ ó ní ìyá mi lè rí kọ́ yín kí n sọ mo excuse ara mi ní kí lẹ fẹ́ bá mi sọ. Lẹ́yìn ìgbà yẹn mo tún wá kí mo rá kí yọ ọmọ Kóìkì ọmọ ìtàn sọ yìí dúró tán àwọn náà bá mi lọ ilé àti kejì ẹ̀. Ọmọ yìí ló jẹ́ kẹ́ ẹ máa rí mi wo ìgbà tá a lọ ra fóònù tí mi ìmọ̀ owó ẹ̀ tí gbòòrò dẹ̀rù tán pátápátá. Ọmọ tá à ń sọ yìí ni mo lọ gbé lọ bá ó wá sọ́dọ̀ mi ó dẹ̀ ṣe gbogbo ẹ̀. Mo rá kí yọ ò ní kú ọwọ́ ọ̀tá ò ní tẹ̀ ó ní ya wèrè àwòrán ló máa yà. Afọlábí ò ní ya wèrè àwòrán àti gbogbo ẹ̀ pátápátá. Ọláyọmí Kóìkì ẹ̀ ní yọjú ẹ̀ ní wálẹ̀ láṣẹ Elédùmarè. Gbogbo àwa world media mo kí wa mo kí bàbá mi Ọlámítúnjí Adékúnlé mo kí yín ojú òní tì yín bí ní wá yín tí ẹ̀ ní ròǹgbé sọnù bí ò ṣe bí ọmọ nítorí pé ẹni bá ṣeun ká sọ pé ó ṣeun. Gbogbo ẹ̀yin bàbá godfather ẹ ṣé godmother mi ẹ ṣé nítorí ẹni tá a pè lánàá tá a pè lẹ́nìí ọ̀pọ̀lọpọ̀ tó bá rí kọ́ wọ́n máa sá àwọn eléyìí dúró wọn ọ̀sà. Wọ́n á pè mí láàárọ̀ wọ́n á pè mí lọ́sàn-án Ifákànṣọ́lá báwo ni ẹ̀ tiẹ̀ báwo làwọn ọmọ ẹ̀ báwo ni ilé ẹ̀ báwo lọ́nà ẹ̀ báwo ló ṣe ń ṣe níbo o ti lọ fún check up ṣé o ti lọ fẹ́lẹ́ yìí títí káwọn màmá yẹn ni ó wá ṣe kí ni ó wá dùn mọ́ mi nú pé mo nẹ́ni lẹ́yìn ẹni bá nẹ́ni lẹ́yìn ló ń pọ̀ bọ́ mo nẹ́ni nímọ̀sán wọn ò fún mi ní kíkan mú gbogbo yín àwọn ọmọ yín ò ní sunkún títí láéláé ẹ ní ṣẹrú ẹ ní wà bákan náà wọ́rọ́gọ́dọ̀ ayé ò ní lù fún yín jó ẹ ní ṣẹ̀sín ẹ ní fẹ́ ṣubú ara ẹ ní ṣubú ẹ̀mí láṣẹ Elédùmarè gbogbo ẹ̀yin àlìwúlà mọ́ wàrà sátú àbíyá yẹ̀yìn àfáà gidi tẹ́ ẹ dúró tán látòrí bàbá mi Akéwúgba Gold mo kí yín o Sheikh Labib mo kí yín àtẹ̀yìn àfáà bẹ́ẹ̀ mo kí yín ìyá Káólà mo kí yín Alájà Káólà mo kí yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbé Islam dúró tẹ́ ẹ jẹ́ kí pílà yẹn kó fi kówó akíyín ẹkú iṣẹ́ ṣé ẹ wá rí gbogbo ẹ̀yin tó ṣe pé ẹ fẹ́ kí ni máa fà á já kí ni máa dàrú kí ni máa fà á yí kí ni máa dalẹ̀ Yorùbá rú akí ẹ̀yin náà déédéé bẹ́ẹ̀ bá ṣe rò fún wa nílẹ̀ Yorùbá ló máa jẹ́ fún yín àtàrà ọmọdọ́mọ ẹ̀lú ìlú yín tó bá fàjọ orí ara yín lẹ máa fà á lé ẹ wo bí bàbá Akéwúgba Gold bó ṣe ń sáré lọ́tún lọ́sì pé kí gbogbo ẹ̀ lè tò wọn ló ti dẹlẹ́bọ ẹ̀yin tẹ́ ẹ̀ dẹlẹ́bọ tẹ́ fẹ́ fà á já ẹ máa padà fọrùn ara yín já ẹ máa fúnra yín níwọ̀ jẹ orí bí ò ṣe bẹ́ẹ̀ mo kí brọ́dà mi ta lọ lọ́hùn ọmọ ọkọ Yorùbá mo kí ta lọ lọ́hùn mo kí ẹ brọ́dà mi tó dúró re ò ní tẹnugbó bí ọwọ́ ò ní ṣìṣe porogodo ayé ò ní lù fún ẹ jó mo kí ẹ gan mo kí gbogbo ẹ̀yin ọmọ ọkọ Yorùbá mo kí Àkànbí Ọlọ́ba mo kí MS bàbá mo kí gbogbo yín àní wẹ́nì kọ̀ọ̀kan wá tì. Hello. Hello. Ẹ káàbọ̀ sórí ètò. Omi Làṣẹ TV. Ẹ káàsán. Bàbá mi, ẹ káàbọ̀ sórí ètò. Ẹlẹ́ha TV. Ẹ ṣé gan. I really appreciate for you, ma. God bless you, sir. Ẹ ra ma. Yes, sir. Ẹ kú ètò. Ọlọ́run ló ń tò, sir. Inú mi dùn gan. Ẹ ṣé gan, sir. Gbogbo nǹkan tó bá wùn tọ́ta bá rò lérò tán bá rò níṣe orí ara wọn lọ́ máa fi ṣe. Àṣẹ wà. Agbára Ọlọ́run. Àṣẹ wà. Àṣẹ. Wọ́n ní ọwọ́ tọ̀gẹ̀dẹ̀ bá gbé. Àṣẹ. Ó máa fi ń nọra ẹ̀ ní. Àṣẹ. Wọ́n á fi nọra wọn tọmọtọmọ tẹbítẹbí wọn sílé wọn. Lágbára Ọlọ́run. Àṣẹ. Bàbá mi kan máa ń dáṣà kan lórí ètò yìí. Bàbá Lẹ́kìtì ó máa ń sọ pé
àgbàrá yìí fo kòtò ìrì ayé yín ò ní fò ewu lágbára àṣẹ wá àṣẹ wá àṣẹ àtèmi náà tí mò ń sọ̀rọ̀ yìí àṣẹ wá ìrì ayé yín ìrì ayé àwọn ọmọ ìtọ́ ọkọ yín ti àwọn ẹbí ọkọ yín kò ní fò wọn ru lágbára Ọlọ́run gbogbo ẹni tó bá jẹ́ ń bínú gbogbo ẹ ṣe ojú yìí gbogbo ẹni tó bá ń bínú sí tó bá ń ta ọfà lókùnkùn tó bá ń ta ọfà láti orí òkùnkùn tá sínú mọ́lẹ̀ ẹbí wọn ará wọn ilé wọn igbe rárá ní àrá ń ṣe wọlé gbé ara wọn máa pé lé wọn lágbára Ọlọ́run gbogbo àwọn tó ní ìfẹ́ olóyè tó ní ìfẹ́ Koiki Media tó ní ìfẹ́ gbogbo wọn dénúdénú ìdùnnú oyin a máa kán sílé wọn ó máa jẹ́ nìyẹn ẹ ṣé mo dúpẹ́ bàbá mi mo tẹ̀ really appreciate gan ẹ ṣeun mọ́ ojú òní tì ó dàbọ̀ mọ́ àwọn àjọ yìí ń lé tó ṣe a máa gbọ́ yín mọ́. All right, sir. Bàbá mi lẹ́kìtì o bàbá Èkìtì gborí wọlé bàbá èmi lẹ́kìtì o bàbá Èkìtì ti gbérí wọlé mo kí dáàdì mi o ọmọ ọkọ Yorùbá o ẹ ò ní kánjú kú o bàbá lẹ́kìtì ẹ káàbọ̀ sórí ètò bàbá mi lẹ́kìtì. Ògo yóò ní wọ mi. Àṣẹ bàbá mi àṣẹ wá àṣẹ wá àṣẹ wá àṣẹ wá. Ní ọjọ́ báyìí tí wọ́n ń tàn kárí ayé ni ògo yóò máa tàn kárí àgbáyé ni. Àṣẹ wá àṣẹ bàbá mi àṣẹ wá. Àṣẹ lọ́tún lẹ́yìn ọ̀tún lọ́jọ́ ń yọ ọ̀tún lẹ́yìn máa yọ. Àṣẹ wá àṣẹ gùn àṣẹ. Mo máa ní àdúrà kan tí mo máa ń ṣe. Bàbá mi ló fi sí mi lẹ́nu. A ní àgbàrá yìí fòkòtò. Ìrì ayé yìí ò ní fò. Àṣẹ wá àṣẹ wá àṣẹ wá. Àtẹ̀mí àtọmọ àtọkọ. Ìrì ayé yìí ò ní fò. Àṣẹ wá àṣẹ bàbá mi àṣẹ. Àṣẹ wá àṣẹ. Àṣẹ wá àṣẹ wá àṣẹ. Ẹ kú àtìlẹ́yìn Yorùbá mo ní kí yín ní. Bàbá mi ẹ ṣé gan. Mo really appreciate inú mi dùn. Orílẹ̀-èdè Yorùbá wọlé bá wa ẹ ṣé gan. God bless you sir. Yes sir. Àmín. Ẹ má bẹ̀rù. Yes sir. Ẹ ríra yín gẹ́gẹ́ bí kùkùté. Yes sir. Ẹni bá mi kùkùté orí ara ẹ̀ ló mì. Bẹ́ẹ̀ni. Ẹ ń gbọ́ mi. Mo ń gbọ́ yín ẹnì ṣọlẹ̀ bàbá mi ẹ ṣé gan. Ọmọ ọgbọ́n máa ń fi kún ìrókò. Àtọmọ àtìrókò igi ni wọ́n. Ṣùgbọ́n Ọlọ́run fún wọn ra wọn láṣẹ jura wọn lọ. Bẹ́ẹ̀ni. Ọgbọ̀n ni mo ń sùn kúrò pẹ̀lú ọmọ ìsìnkú àwọn ọ̀tá. Àṣẹ wá àṣẹ wá àṣẹ wá Ọlọ́run máa fi yín sí. àṣẹ wá àṣẹ. Ìṣẹ̀dá àwọn tẹ́ ń jà fún ìṣẹ̀dá àwọn yẹn máa pè dá yín. Àṣẹ wá àṣẹ wá àṣẹ. Orílẹ̀-èdè máa wá yín o. Àṣẹ wá orílẹ̀-èdè máa wá yín rí. àṣẹ wá àṣẹ wá. Tí ẹ ti gbé títí ìdásí gbogbo èèyàn ní yín pé àṣẹ fáìmọ́mà ló wà lábẹ́ ìkú bàbá mi àbí sùn ògo náà ò ní wọ mi. Àṣẹ wá àṣẹ wá. Bẹ́ẹ̀ máa rí àṣẹ wá. Ó ti rí bẹ́ẹ̀ o. Àṣẹ gùn. Ẹ kó ìpìyà mi ẹ kú. Yes ẹ ṣé gan. Brọ́dà mi Koiki o mo rọ́wọ́ yín Ọláyọ̀mí Koiki o mo rọ́wọ́ yín o. Ẹ bá mi táàgì olóyè Sunday Igboho pé kí wọ́n kí mi sílé ẹni kọ́gà tiwa kan ṣàdúrà fún mi kólóyè kan pé wọlé o. Sunday Igboho ẹ wá kí mi sílé Sunday Igboho mo fẹ́ kẹ́ kí mi sílé Sunday Igboho Igboho ṣá o owó bàbá àdámi tà wá Igboho ní ikú o. Igboho ṣáà ti wá Igboho mo fẹ́ kí Igboho ṣàdúrà fún mi Igboho ṣá o mo tọrọ àdúrà lọ́wọ́ yín Igboho ṣá o ẹ ṣàdúrà fún Fákànyìnsọ́lá Igboho ṣá o ẹ ṣàdúrà fún mi ẹ bá mi táàgì ọmọ Adéyẹmọ kí wọ́n ṣe àdúrà fún mi Igboho ṣá o ọ̀gá tiwa ní Igboho ṣá o ẹ ò ní kánjú kú láyé Igboho ṣá o owó bàbá àdámi tàwa ní nǹkan ṣoṣo ẹni bá ní ẹ̀kú wọ́n ṣáájú ikú
ẹ̀yin ọmọ ọkọ Yorùbá o mo ti ń rọ́wọ́ yín gbogbo ọmọ ọkọ Yorùbá o tẹ́ daṣọ àṣírí bòmí àṣírí oyin ó ní tú o ẹ ò ní rohun gbé sọnù bí ó ṣe bí ọmọ àní ẹ ní tọrọ jẹ ní tọrọ mú ìjáde tí Fákànyìnsọ́lá jáde yóò kò tún ní wọlé mọ́ títí láéláé ìjáde tí mo jáde mi ò ní jáde lékú lọ́wọ́ mi ò ní jáde lárùn lọ́wọ́ o mi ò ní rìnrìn àjò alọ́ọ̀dẹ o tọmọ tọkọ ẹni bá fẹ́ Fákànyìnsọ́lá dandan ni káyọ̀ kó bá gbé ẹni bá bínú sáálà ṣàbí o ẹkún àwa wọn rí ẹni bá bínú sí Fákànyìnsọ́lá aláṣàbí o gbogbo yín níbínú máa bá ayé tèmi ni mo wá o mi ò wáyé àláyé ayé tèmi ni mo wá mi ò wáyé àláyé ẹni bá ní kú o ẹ síwájú mi kú gbogbo ẹni bá ní kí n rajo kí n má máa dé o mi ò ní dé bá gbogbo wọn mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ pé ó kún nítorí pé ohun tójú mi rí ẹnu ò lè ròyìn o mo kí gbogbo ẹlẹ́ha o mo kí gbogbo ẹlẹ́ha kárí ayé ìrìn àjò tèmi ló gbà bẹ́ẹ̀ o ẹ má ṣe bínú sí mi kì í ṣe pé yànràn ni o kì í ṣe ta fojúdì ìrìn àjò mi ló gbà bí mo ṣe wà yìí o ẹ̀yin tẹkù nínú ẹ̀há o ara òní nìyín ẹ̀yin tẹkù nínú ẹ̀há o ebi ò ní pa yín ẹ̀yin tẹkù nínú ẹ̀há o ẹ ò ní kánjú kú ẹ̀yin tẹkù nínú ẹ̀há o ẹ ò ní tọrọ jẹ láyé ẹ̀yin tó kù nínú ẹ̀há o ẹ ò ní fòjìlẹ̀ ha o ẹ̀yin tó kù nínú ẹ̀há o ẹ ò ní sunkún ẹ̀yin tó kù nínú ẹ̀há o ìbànújẹ́ ò ní bá gbogbo yín ẹ̀yin tẹ́ kù nínú ẹ̀há o ayọ̀ lẹ máa rí èmi tí mo kúrò nínú ẹ̀há o èmi gò ní sunkún ìgbé ayé mi o ló jẹ́ kó rí bẹ́ẹ̀ sẹ́ ẹ̀ tí mi ò gbé mọ́ ni kì í ṣe ti gbéraga kì í ṣe tá a fojú dí o mo bẹ̀ gbogbo yín pátápátá ṣẹ̀wárí pé Fákànyìnsọ́lá aláṣàbí o kò kéré nínú ayé ẹ̀jẹ̀ ló ń flow lára mi ò kì í ṣe màláìka rárá ẹ̀jẹ̀ ló ń flow lára mi ò kì í ṣe màláìka rárá nítorí pé èèyàn ẹlẹ́ran ara bíi tiyín ni mí èèyàn ṣálá aláṣàbí o kì í ṣèrò rárá ọmọ ọkọ Yorùbá ẹ support mi nítorí pé ẹni bá fẹ́ gbọ́mọ kọ́mọ́rò lẹ́nu Fákànyìnsọ́lá o ẹ private chat mi kẹ́ gbọ́rọ̀ gbogbo ọ̀rọ̀ nǹkan là ń sọ láfẹ́fẹ́ lẹ́yìn ètò tèmi ó máa kan ìrírí mi nínú ẹ̀ha o apá kìíní apá kejì apá kẹta apá kẹrin apá karùn apá kẹfà apá keje apá kẹjọ apá kẹsàn apá kẹwàá tí n bá ṣe dórí mẹ́wàá o ayé gbogbo yín tán pátápátá tí mo bá sọ ìrírí mi dórí mẹ́wàá lásán o ìrírí mi series ni ẹnìkan ò lè wò tán sísí fíìmù ni o ẹnìkan kan ò lè wò tán máa san mẹ́wàá nínú ẹ máa dánú dákẹ́ ẹni bá mọ ọmọ oko bàbá wa Ṣẹ̀fíù Àlàó ẹ bá mi táàgì wọn Ṣẹ̀fíù Àlàó mò ń bọ̀ wá kí yín sílé ọ̀gá ńlá ó ní fújì o ẹ máa retí mi nílé Saidi Òṣùpá ọba orin ẹ máa retí mi nílé ẹni bá mọ tírí lẹ́dà o ọmọ Pàṣọ ẹ máa retí mi nílé ẹni bá mọ gbogbo olórin pátápátá ẹ máa retí mi nílé o Fákànyìnsọ́lá ń bọ̀ wá o ó ti jáde tán àwọn ìyá Fákànyìnsọ́lá ló pè wọlé o àwọn ìyá tó ń dùn mí nínú àwọn godmother mi o wọ́n ti pè wọlé ìyá mi ẹ káàbọ̀ sórí ètò mo kí yín. aláṣà mi Yorùbá. màmẹ́
àṣẹ ìyá mi àṣẹ oyin kọfẹlá tẹmí àṣẹ ìyá mi o àṣẹ wá àṣẹ wá àṣẹ wá ẹni fọmọdí àṣẹ wá àṣẹ ìyá mi àṣẹ wá ẹni fọkọdí àṣẹ wá àṣẹ ìgbà tá a rọ́jú yín nípa yìí àní kábàámọ̀ lórí yín pẹ̀lú ògbó náà. àṣẹ wá àṣẹ wá gbogbo fẹ́ lọ́wọ́ máa ṣe títí dáadáa. àṣẹ wá àṣẹ ìyá mi. gbogbo owó fẹ́ yín ọlọ́wọ́ á bá yín fẹ́. àṣẹ ìyá mi. àṣẹ wá gbogbo mọ́kọ yín ọlọ́wọ́ á bá yín kọ́. àṣẹ wá àṣẹ wá. ilẹ̀ Yorùbá wọn nígbàlẹ́ yìí ní ẹjọ́ máa bá ìyá rẹ̀ ní. àṣẹ gùn. ó ti dẹ̀ wù kí bàbá kí bẹ́rẹ̀ pẹ́ tó láyé ọ̀nà máa lé ìdíwà tá a máa tẹ̀lé wọn àti Sunday Igboho. àṣẹ wá àṣẹ. agbára Ọlọ́run àsìkò tẹ́ gbójú jáde yẹ ní kábàámọ̀ sílẹ̀ ilé ìfún. àṣẹ wá. Ọlọ́run Elédùmarè tó ti wà pàṣẹ lánàá kò ní fi ilẹ̀ lẹ́yìn kò ní fi ilẹ̀ ní gbogbo ọjọ́. àṣẹ ìyá mi. àṣẹ wá àṣẹ wá. ẹ máa dúpẹ́ fọ́lọ́ wípé mi bá ti mọ̀ kí n ti ṣí ojú yìí tí tọ́jú kọ́ ló máa jẹ́ fún yín pẹ̀lú ògbó Ọlọ́run. àṣẹ wá àṣẹ ìyá mi. Ọlọ́run Elédùmarè á dúró tì yín kò ní dẹ́rù bà yín. gbogbo tẹ bá ń dáwọ́ lórí ọmọ àjọrí sí eré pẹ̀lú ògbó Ọlọ́run. tá a bá rí ẹni tá a bí nínú obìnrin tàbí ẹni tí a fà fẹ́ gbé jáde tó máa tó lò fẹ́ lépa yín á kúkú òjijì ní tọmọtọmọ pẹ̀lú ògbó Ọlọ́run. àṣẹ wá àṣẹ. ẹ máa bẹ́ tó nìṣó ọ̀rọ̀ pẹ̀lú yín mà. màmá o Ọlọ́run dá màmá sí fún wa màmá o Ọlọ́run dá màmá sí fún wa. àwọn màmá Ifá Kányìnsọ́lá Aláṣàbí o wọ́n ti súré fún kọ́wá Kányìnsọ́lá wọ́n ti ní tí ń bá roko máa dé o tí ń bá rajo máa bọ̀ ni wọ́n ti sọ wípé ikú kankan ò tún pa mí mọ́. ẹ ṣé ìyá mi àrílẹ̀ àbíjẹ́tì I love you my mother. ẹ ṣé ẹkú gbogbo gbà ẹkú àdúró tì mí àárẹ̀ ò ní ṣe yín ìníkú ayé tì ẹ ti ń jẹun ọmọ ẹ tún jẹ pẹ́pẹ́pẹ́pẹ́. àṣẹ ìyá mi àṣẹ wá àṣẹ ìyá mi àṣẹ ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan. ṣe ti wá rí wípé Ifá Kányìnsọ́lá Aláṣàbí ó ń blé gan ó ń blé ó tún ń chó ó ń blé ó tún ń chó ó ń blé gẹ̀gẹ̀ ó ń blé Ifá Kányìnsọ́lá Aláṣàbí kì í sọ̀rọ̀ ẹnu mọ́ rárá kì í mọ̀ ń ṣeré eré kọ́ ni. àwọn godmother mi wọ́n tún pè wọlé ẹ bá mi wá Alájà Kúnyàrá mo fẹ́ kàn pè mí wọlé o ẹ bá mi wá Lédìkẹ́ Yorùbáwùyí Yèyé Dára kí wọ́n pè wọlé. ẹ káàbọ̀ sórí ètò. ìyá bàbá mi. ẹ kú oríire. ẹ ṣé o bàbá mi. a ti rí yín báyìí àwa rí yín pẹ́pẹ́pẹ́ o. àṣẹ wá àṣẹ wá. àkúra wa pẹ́pẹ́pẹ́ láti ọlọ́ọ̀ kò níyàwó o. àṣẹ wá àṣẹ bàbá mi. àwọn ọmọ ò ní kú mọ́ yín lójú o. àṣẹ wá àṣẹ. ọkọ ò ní kú mọ́ yín lójú o. àṣẹ wá àṣẹ wá. gbogbo ẹni bá ti lé fayín tó bá ti pé rí yín lọ́nà òsì lágbára ọ̀dọ̀ àwọn oníjà múrú ẹ̀ bẹ́ẹ̀. àṣẹ wá àṣẹ wá. níwọ̀n ìgbà tó jẹ́ kó rí òtítọ́ lè dúró lé gbogbo ẹnikẹ́ni ẹ̀dákẹ́dá ká bá bí nínú obìnrin máa fọ ọbẹ̀ gbé jáde tó bá lé fayín lọ́nà òsì ilẹ̀ amúrú ẹni bẹ́ẹ̀. àṣẹ wá lọ́la àwọn tó nílẹ̀ láti Ọlọ́run tó bá jẹ́ ládùúgbò ní kó jẹ́ pé láwọn tẹ̀jọ́ gbé ládùúgbò ní ká bá ní fayín lọ́nà òsì agbára Ọlọ́run ìyá Ọlọ́run adúrú ẹni bẹ́ẹ̀ ṣe. àṣẹ wá àṣẹ gùn. inú mi dùn sí ẹ pẹ̀lẹ́ àkúrẹ́rẹ́ à ń sọ̀rọ̀ tẹ́ bá ẹ pè mí tẹ́ bá parí ẹ̀jọ́. all right sir ẹ ṣé gan sir God bless you sir ẹ ṣé mo dúpẹ́. ẹ bá mi pa Alájà Kúnyàrá kan pè wọlé o. Dr. Sabi mo fẹ́ rojú yín ẹ bá mi pọmọ bàbá tẹ́ntẹ́nì kan kí mi sílé o. Masbi ọmọ mi ẹ bá mi pé Masbi kó gbórí wọlé òòṣà ńlá ń kọ́ ẹ bá mi táàgì gbogbo wọn kan gbórí wọlé. Alájà Bílíkìsù Bílíkìsù alága àwùrà kan kí mi sílé. mo fẹ́ kí world media kẹ́ kí mi sílé o.
kẹ́ ṣàdúrà fún Fákànyìnsọ́lá Aláṣàbí kó má ṣe kánjú kú láyé ṣe rí pé mo ti yọgo lójú àwọn kan náà sọ wípé dandan ni kí n lo mékọ́ọ̀bù o ẹ̀wọ̀ ohun náà ṣe fún Fákànyìnsọ́lá Aláṣàbí natural face mi gan ó ń blé àmọ́ ṣá wọ́n tún ní kò tún fi pákéjì kún pákéjì lè yí o ẹ support me pákéjì lè yí o ẹ má jẹ́ ń sunkún mọ́ rárá pákéjì lè yí o ẹ má jẹ́ kára ó nì mí rárá pákéjì lè yí tà á lò yí o ìdùnnú ló kù lọ́rọ̀ mi ayọ̀ kó bá mi gbé ìdùnnú kó bá mi gbé kí má ṣubú ara kí má ṣubú ọmọ kí má sunkún ọkọ kàn má ṣe kọ́lé bomi lójijì o torí ẹ̀ ní ìdí Fákànyìnsọ́lá. Hello. Ẹ káàbọ̀ sórí ètò. Hello, excellent. Ẹ ra sà, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ra ẹgbẹ́ ètò. Ọlọ́run ló ń to bàbá mi. Ikú tó yá ò lè pẹ́ láti. Àṣẹ wà, àṣẹ. Ètò rẹ ẹgbẹ́ ètò. Yes sir. Ikú tó yá ò lè parí o. Àṣẹ bàbá mi, àṣẹ wà. Léyìí tí ẹ bẹ̀rẹ̀ tó padà àṣírí yóò lè tú. Àṣẹ wà, àṣẹ wà. Ara yóò ní fẹ́ gba fún yín ló jẹ́. Àṣẹ wà, àṣẹ wà, àṣẹ. Gbogbo tó tara yín jáde tó lẹ́fọ̀ọ́ pápá tẹ̀lé ọ. Àṣẹ wà. Níwọ̀n tí ẹ jáde padà yìí, ojú rere láyé sí owó, ojú rere ni wọ́n máa ṣíwò yìí ní gbogbo ọ̀rọ̀. Àṣẹ wà. Gbogbo ìdùnnú yìí kò ní di ìbànújẹ́ o. Àṣẹ wà. Bẹ́ẹ̀ ni ó rí. Láṣẹ tàwọn orílẹ̀. Àṣẹ gùn. Ẹ máa bẹ́tò lọ, àwà pẹ̀lú yín. Ẹ ṣé bàbá mi ní wá yín tì. Inú mi dùn o, ayọ̀ mi ń kún nítorí pé àwọn ìran mi wọ́n mọ̀ mí. Wọ́n mọ ohun tí mo fẹ́ o, wọ́n mọ̀ bí mo ṣe jẹ́ láyé. Àdúrà tẹ́ ń ṣe fún mi ó tó mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ fàánú bá mi gbé. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, Spay TV bàbá mi ẹ dúpẹ́ o, mo dúpẹ́ gan. Spay TV wọ́n dúró tì mí o, wọ́n dúró tì mí gẹ́gẹ́ bí kàṣán ọrùn mi. Gbogbo ìgbà ni máa ń pè Spay TV o. Tọ́ bá ti rí mẹ́sẹ̀jì Fákànyìnsọ́lá wọ́n ní fún mi níṣẹ́jú méjì o. Gbogbo ọmọ kọ́ yóò bá o, wọ́n fìfẹ́ bá mi gbé, wọ́n pọ́n mi lé, wọ́n yẹ́ mi sí. Kò sẹ́ni tó máa rí mẹ́sẹ̀jì mi wọ́n tún máa ní Fákànyìnsọ́lá ẹ má bínú pa tètè pé o. Ìfẹ́ náà ní Sàṣàbí o. Ẹ bá mi táàgì gbogbo wọn ẹ ṣe Spay TV Yèyé Dára Kowé ìyá mi tó ń blé Yorùbáwùyí Lady K Lady K ṣé Canada kan Lady K wà àbí luwo ní jábọ́ Lady K Lady K ihun tí wọ́n ṣe fún mi kò kéré ọmọ Lady K ihun tó ṣe fún mi ò kéré big boy mi ọmọ tí ò ní ṣánkú tó ṣe pé gbogbo àwọn àbúrò ẹ̀ ògo tí ò ní dí wọn lọ́wọ́ òkè ni wọ́n wà wọn ò ní jábọ́ láṣẹ Elédùmarè àtọmọ gbogbo wa gbogbo ọ̀nà tó wọ́n bá ti gbà Olódùmarè á pè lọ́nà fún wọn àtọmọ gbogbo wa a ní ṣerú ara wa láṣẹ Elédùmarè. Ẹ jẹ́ ká fi ìfẹ́ lò ká fi ìfẹ́ bá ara wa gbé kò síbi tá à ń lọ tá à bọ́kọ̀ ẹ wo Fákànyìnsọ́lá ẹ wo Ṣóníkẹ́ ẹ wo Àṣàbí Àdè ẹni tó ṣe mékọ̀pù yìí mo ṣàdúrà fún nítorí pé bó ṣe wà yìí ṣe rí ṣe mo yẹn fọwọ́ ṣe kò nù kúrò lójú mi ṣe rí àágùn yẹn ó dúró sójú ẹ̀ ni àwọn eléyìí dúró wọn balance wọn ṣe rí kò yí mi lọ́wọ́ ṣe rọ́wọ́ mi mékọ̀pù tó ṣe pé bó ṣe wà yìí kí kó tó lè nù kúrò lójú mi ó lo àwọn nǹkan quality ṣe rí òní mo fọwọ́ kàn yìí tó bá jẹ́ lòmíì ní àti ṣe gbogbo bí mo ṣe ń làágùn kò wọnú skin mi wọ́n lo kan quality fún mi. Ẹ̀yin tẹ́ẹ̀rán ní mékọ́ọ̀pù wá o tẹ́ni kó wá yẹ́ mi sí ẹ ṣé mo dúpẹ́ tẹ́ni kan tún fi gèlè sí o mo dúpẹ́ o ẹ̀yin náà kọ́ o Olódùmarè ní
ẹ̀yin náà kọ́ ò àánú ló bá yín gbé ẹ̀yin náà kọ́ ò oore ọ̀fẹ́ ni mo really appreciate gbogbo ọmọ ọkọ Yorùbá lápapọ̀ mi ní wá yín tì àní wára wa tì olóyè Sunday Igboho ṣẹ̀kùn ọkọ̀ Fúlàní àlébọ̀ lẹ́yìn Jagunlabi lára iwájú ẹkùn tágìrì gbére ẹ̀ níjà ìmọ́lẹ̀ ilẹ̀ Yorùbá ògùn adúláwọ̀ àní wá yín tì o bàbá mi láti ìlú Israel ẹ̀ ní ṣánkú bàbá mi láti Amẹ́ríkà ẹ̀ ní ṣánkú ìyá mi láti Israel ẹ̀ ní ṣánkú ìyá mi ní London ní Canada ní Paris ní Spain ní gbogbo oríṣiríṣi Euro country lápapọ̀ àní wá gbogbo yín tì for your information ìwọ tó bá fẹ́ wá sórí DM mi mi ráyè hello hi mi ní time ọ̀rọ̀ tó bá dẹ̀ wà sensible ni ẹ máa bá mi sọ́ọ̀sì torí mi tí recover gbogbo memory mi tán ó ti yé mi ní fẹ́ pé kí n lọ fún yín látútùdù tí ò dáa ẹni tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ ṣe voice note ẹ kí mi ẹ̀yin tẹ́ bá fẹ́ pè mí mo mọ̀ pé ẹ̀yin reliable person náà lẹ máa ń pè mí kò sólò sínú yín Ọlọ́run kì í ṣe títẹ́nu ordinary person ò pè mí rí kó kàn sọ trash lẹ́nu láíláí láwọn tí wọn ò tiẹ̀ mọ ohun tí mo wọ́ọ̀tì lánàá ká tó wá sọ èmi ẹjọ́ ẹ bá mi ṣe voice note ẹ bá lè ṣe voice note ẹ pè mí ní direct call ní WhatsApp ẹ má pè direct line mi ìfẹ́ direct line ẹ má pè mí ní direct line WhatsApp yẹn mo ṣẹ́rí ìṣe gan ẹ bá mi sọ̀rọ̀ ẹ ṣe voice note ó ti yé ẹ ṣe voice note so ìrírí mi yẹn nínú ẹ̀há part 1 part 2 part 3 part 4 part 5 part 6 part 8 part 9 ó máa dórí 10 so àyà ti bẹ́ sílẹ̀ ó ti bẹ́ sáré tí ò ní ipa èébú kankan nínú nítorí pé kí ni ẹlẹ́yà ń ṣiṣẹ́ ìwọ tó bá jọ́kọ̀ ẹlẹ́yà máa lọ kí wọn Ọlọ́run àmọ́ ṣàwọ̀ tó bá lò ní kọ́ọ̀bù yẹn láàrin ìṣẹ́jú méjì kó wo bó ṣe rí àmọ́ ṣáhun tí ọba adániwáyé bá fi rọni lọ́rùn kò ní dìnira ti tèmi ò gbé I'm an adult mi ń ṣọmọ kékeré ó ti yé mi ń ṣọmọ kékeré ọmọdé náà dẹ̀ sí ni mí mo sì ń sùn ní mi ìtí ìdí àmọ́ ṣá bí ọmọdé bẹ́ẹ̀ kọ́ tí mi ò gbé ó ti yé tí mi ò gbé ìyá mi Ọmọ́wùnmí Lásìsì ẹ ṣé mo dúpẹ́ ojú òní tì yín gbogbo àwọn tí mi náǹfààní àti máa dárúkọ ní comment section tó rérò pọ̀ látàná ní orí DM ti kún ìgbà tó yá mo pa fóònù lánàá ṣé yẹn wá ni máa mọ̀ pé nìkan ń bú mi ó ti yé ojú òní ti wà ẹ ṣé mo dúpẹ́ mo really appreciate gbogbo yín ní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ ojú owó ò pọ̀ dáadáa ojú owó ò ní pọ́n yín kí dáadáa wà hard work dáadáa ó ti yé so wọ́n má lọ fọ̀rọ̀ ẹnu dé dáadáa o ní dáadáa ò bá ṣiṣẹ́ ojú owó lè pọ́n o ojú ò wà ní pọ́n gbogbo wa gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lókè ní jábọ́ láṣẹ Elédùmarè gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ mí dọ̀tun ọ̀tún á wọnú ayé yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń ro kan dáadáa tẹ́ tún máa ṣe fún mi dáadáa wọnú ayé yín mo sì wà lórí ọ̀rọ̀ mi mo ní ìdí ká Ifákànyìnsọ́lá láṣẹ Elédùmarè Olódùmarè má kánjú tó kó má kánjú pa wá I need car correct car omble car tó ń tó car mo ní ìdí car ẹ ra mọ́tò fún mi mo ti sọ látànà jẹ́ ti pé tí yàyín bá fẹ̀ síwájú mọ́tò báyìí azin àwọn mọ́tò tó dúró rè azin Ifákànyìnsọ́lá tó ń rán wọn drive báyìí tó máa sọ yé pé mo wo bí mo ṣe ń gbà bọ́ látàná ọmọbìnrin bọ́bà ògo ó máa rí bí ó máa ṣe bẹ́ẹ̀ gbogbo èyí tẹ́ ẹ darapọ̀ mọ́ mi nínú ètò nínú ẹ̀mí nínú ọ̀rọ̀ nínú ìdùnnú ẹ ní rí bànújẹ́ gbogbo ohun tó ń dùn kálukú lọ́kàn Olódùmarè á fi tútù sí gbogbo ẹni tó fẹ́ gbàgbé ìgbélu ó máa rí gbà ó láṣẹ Elédùmarè gbogbo ẹni tó bá ti fẹ́ Ifákànyìnsọ́lá àánú máa wá yín rí ní gbogbo ọ̀nà ní gbogbo ààyè gbogbo ẹni tó bá dùn mí nínú ìdùnnú ò ní fi yín sílẹ̀ tọmọtọkọ taya tẹbí tará gbogbo ẹni bá sọ pé ó kubi tí Ifákànyìnsọ́lá fẹ́ gbà nínú ayé Olódùmarè wọlá pé wọlọba tó ń pani tó ń jí ni kò sálágbára lẹ́yìn ẹ kò sámúni lẹ́yìn ẹ kò sátó fúnni lẹ́yìn ẹ ìwọlọba arán ni níṣẹ́ bá ní débẹ̀ ngọ́lá gbàgbà tí ń gbẹrú ẹ̀ gbogbo ẹ̀dá tó bá sọ pé òun fẹ́ wò ṣubú mi Olódùmarè bá mi gbòdì ọ̀sán lọ́wọ́ wọn o dá wọn jókòó gbéṣẹ́ tán ní lè ṣetán lé wọn lọ́wọ́ títí láíláíláíláí àmín gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá ń fẹ́ wa tẹ́ ẹ fẹ́ wa tẹ́ ẹ ń fẹ́ mi tọkàntọkàn àrọ ọmọdọ́mọ yín ò ní ṣẹrú irú tí yín lọ́lọ́dùmarè máa yàn ti àwọn ọmọ yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń bínú mi láìṣẹ̀ láìrò irú tí yín náà lọ́lọ́dùmarè máa yàn tàwọn ọmọ yín ó ti yé
so bó ṣe jẹ́ nìyẹn gbogbo ẹ̀yin ọmọ ọkọ Yorùbá mo kí yín gan ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ gbé show mi ẹ fún ní tọ́pìkì tó wà sensible ó ti yé gbogbo appreciation mi ó ti yé kì í ṣe kí n máa lọ rí àwọn ọ̀nà títí tọ́pìkì kan lórí ẹ̀ rárá o ẹ̀mí ìfẹ́ máa gbọ́ pé ó ti ṣíjú ẹ̀yìn àwọn àfọwọ́ ti bọ́ lọ rárá o kò sábà nǹkan tó disturb mi o mo willingly ṣe ni health mi ò gbé mọ́ ó ti yé ìrọ̀rùn la bá wá lẹ́nu so téèyàn bá wá gbé nira wá a máa gbé padà fún pé àwọn iṣẹ́ ní ìnira àṣẹ bàbá mi Gbénga èmi ìrí bàbá mi Olúwagbémiga nínú ètò yìí lẹ́nu ọmọ òṣè bí àbí kí ni mi mọ mo ṣáà rí Gbénga ẹ má bínú ẹ mọ̀ pé fóònù yẹn jìnnà sí mi ojú òní ti wà ẹ jọ̀ọ́ mi ìwà fẹ́nibọ̀dì ẹ má wà fún Fákànyìnsọ́lá o ìrọ̀rùn ló bá dé o ó ti yé torí ẹ̀ mo tún ṣe yọ gíláàsì lójú kẹ má wò pé bóyá ojú ẹ̀ méjèèjì kò complete this is my eyes o my two eyes complete o ríkèríkè ara mi ò dẹ̀ ní fi mí sílẹ̀ lọ láṣẹ Elédùmarè tí mo bá lọ tán kẹ mú mi bú kẹsẹ̀ ébú daṣọ kẹrí ràn kẹsẹ̀ ébú dòwò kẹrí náà kẹsẹ̀ ébú daṣọ kẹmúròde àmọ́ gbogbo ìgbà táwo bá ti ṣèbàjẹ́ ẹ̀yin tàbá rẹ́ni tó bá fẹ́ ṣèbàjẹ́ àwa fúnra Ọlọ́run ni ó fẹ́ sí ẹ̀yọ́ fúnra Ọlọ́run ni ó fẹ́ sí ẹ̀yọ́ o fúnra Ọlọ́run ni ó fẹ́ sí ẹ̀yọ́ agbéṣetán agbérelé àlùkò ṣetán ó lò òde oṣù lékeléke ṣetán ló lé ẹ̀fọn èmi Fákànyìnsọ́lá Ọ̀ṣúnìkẹ́ mo ṣetán mò ń relé bàbá mi ọmọ erin arókè kórè oréjì kórè ilé Ọ̀yọ́ ọmọ ọbọ òdáná fojú rọmi etí lápò ìyàndó ògo ọmọ òmábọ lọjà fetí kó láwálé òmùkèrègbè lódò ṣé mo pin wálé mo ti rò pé mú wá tóbi tẹ́lẹ̀ níṣẹ́ ti rúwùn mi kò tó kún mi o ẹ̀wọ̀ èdè náà fi lò. ìyá mi ló ń ṣakí ògún ọ̀rọ̀ kẹ àgbẹ̀dì ọ̀rọ̀ bàbá oníbàtà ní fojú dẹ̀gún ṣakí ẹni afẹ́láyà ní fojú di ni ẹni àjàyí gbàgbàgbà tí ò lè gbà fún gúnugún ní gbayé olúwa rẹ ìyá mi nìyẹn Olódùmarè o bá mi tẹ̀yà mi sáfẹ́fẹ́ rẹ àti bàbá tó bí mi gbogbo wọn ti lọ nínú ayé o wọn ti sọkàn tó lọ láyé wọn ní Fákànyìnsọ́lá kó kìkì rẹ tó jáde àwọn á ti lọ láyé nítorí Ifá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ o àsìbà bẹ́ẹ̀ láyé Ifá ló sọ fún wọn gbogbo bá a ṣe fẹ́ jẹ́ bá a ṣe fẹ́ rìn bí ìyá ṣe fẹ́ jẹ wá bára ṣe fẹ́ ní wá bọ́tà ṣe fẹ́ dá mi láàmú o Ifá ti sọ gbogbo ẹ̀ fún wa ojú òní ti wà mo really appreciate yín mo kí gbogbo ọmọ ọkọ Yorùbá ṣe gan èmi ni màá máa wá ẹ̀yin ni màá máa bá ayọ̀ ìdùnnú la máa máa fi pàdé I need your support ẹ support mi ẹ support mi ẹ support mi eléyìí kọjá pé ó wá ṣàgbé online mo dúró ti ìran mi ni mò ń bá sọ̀rọ̀ ó ti yé mo dẹ̀ jẹ́rìí ìran Yorùbá mo jẹ́rìí yín ẹ ti ń ṣe bọ̀ lánàá kò sùn yín kò tún ní sún yín ní ìta ìjọra wọlé yìí ó ti yé ẹ support mi mo ní ìdí support yín ojú òní tì yín mo kí ẹ̀yin bàbá mi tẹ́ ń fi ọlá dá sọ̀rọ̀ mi tẹ́ ń fi ọyọ̀ ìdùnnú tẹ́ tún bá mi sọ̀rọ̀ òṣìtí mo dúpẹ́ gan gbogbo bẹ́ẹ̀ ṣe ń kí mi tẹ́ ń ṣàdúrà fún mi tẹ́ ń ṣàdúrà fún ọmọ tẹ́ ń ṣàdúrà fún gbogbo mo kí yín ojú òní tì yín ilé yín àtọ̀nà yín ò ní dàrú ọ̀dẹ̀dẹ̀ yín ò ní dàrú gbogbo bẹ́ẹ̀ ṣe fẹ́ Olódùmarè àjọ orí bẹ́ẹ̀ ìwé ìgbélú ẹ̀rí gbà lọ́hùn wọn ò ní fòkú yín ránṣẹ́ sílé o ọ̀rọ̀ òyìnbó lẹ máa kó wálé ẹ̀ ní kó ẹkún àti payí keke òyìnbó wálé o láṣẹ Elédùmarè àní wáyé tì orí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ àṣẹ́gun ẹ ṣe gan. èmi tí ń lálé o Ìfákànyìnsọ́lá ti ṣe tán ẹ kí mi kú iṣẹ́ látàárọ̀ o aago 5 kọjá mo béèrè ètò mi o láago 3 ọ̀sán kọjá ṣẹ́rí pé 2 hours ò kéré rárá mo dúpẹ́ lọ́wọ́ olólùfẹ́ mi o tí n bá ní mi ò ti ṣe tán ẹ̀ ṣì máa dúró tì mí ni àmọ́ ṣé ó ti tó ẹ jẹ́ kí Fákànyìnsọ́lá ẹlẹ́hà o ẹlẹ́hà náà ẹ jẹ́ kó rèlé kó lọ sí mi ẹ jẹ́ kó lọ sí mi kó lọ fẹ̀dọ̀ lórí òróró ikú òjijì ò ní pa mí ẹ tún máa pàdé mi láàrin ọ̀sẹ̀ tá a fẹ́ mú ẹ tún máa pàdé mi lọ́jọ́ tó lódùmarè bá ti sọ àmọ́ ṣá lọ́jọ́ ọjọ́ Sunday
lájọ máa ríra wa báyìí lọ́jọ́ Sunday a máa fúnra wa jẹ tán tó bá tún di ijọ́ mẹ́jọ tó bá di ijọ́ mẹ́jọ a tún máa ríra wa láàrin ọ̀sẹ̀ a tún ríra wa ẹ ṣé mo dúpẹ́ ayọ̀ kò ní fi ilé wa sílẹ̀ adélébáré àrìnàkórè àkóyá bí mo dúpẹ́ lọ́wọ́ yín ayọ̀ abáwá gbé kẹ́nìkan wá worú mi kó ní kí wọ́n kán kóbù kan kó àdá kan wá pa mí kú oyè mo mọ̀ pé ohun tó ṣe ò mọ̀ọ́mọ̀ ṣe ò ń dìfẹ́ǹdì ara ẹni tó o bá mọ̀ pọ̀ ọmọ rúmọlẹ̀ ló ní kán kó àdá tí ò ní ṣe but I will never forget you torí ohun tó ṣe fún mi ó máa ń wà nínú ọpọlọ mi gbogbo ìgbà ni kí la gbé kí la jù ṣé èèyàn ò kí nífẹ̀ẹ́ ran ẹ̀ mo nífẹ̀ẹ́ ran mi ó wá ní kán lọ pa mí ó mà ṣe bẹ́ẹ̀ náà ṣé irú Fákànyìnsọ́lá ìnáwó máa pa lòkú òní rò àwọn tó máa tẹ̀lé máa pọ̀ apalẹ́ apagbálẹ́ apagbóòde káwá bọ̀síbọ̀sí èmi ò ní kúkú kẹ̀yìn náà ò ní kú ire kàǹkà ire lójú owó rí ire lójú gbogbo a máa rí ó dàbọ̀ ó ṣe bíi máyì lọ à ń lọ àwẹ̀ ó ṣe bíi máyì lọ mò ń lọ mo sì máa wá ó ṣe bíi máyì lọ mò ń lọ mo sì máa wá ó dàbọ̀ mo really appreciate yín o God bless you.